Kálẹ́, ẹ káàsán, ẹ sì kú òwúrọ̀ ní gbogbo ibikíbi tí ẹ ti láǹfààní láti gbọ́ ohùn wa jákèjádò gbogbo àgbáyé. Orúkọ tèmi ni Babaconfirm JP, tí gbogbo àgbáyé mọ̀ wípé ẹni tí ń sọ̀rọ̀ òdodo, tí kò sì yí padà kúrò nínú ọ̀rọ̀ òdodo rẹ̀ tí ó ń sọ látijọ́ tí Olúwa ti fún wa ní oore ọ̀fẹ́ láti wà lórí afẹ́fẹ́ láti máa sọ̀rọ̀. Orúkọ tí mo dá yìí kì í ṣe ti ìgbéraga. Mo máa ń jẹ́ kó yé gbogbo ènìyàn wípé òdú ni wá, àwa kì í ṣe àìmọ̀ fún olóko, nítorí pé orúkọ tí ẹ̀dá bá jẹ́, òun ló dá kí ẹ̀dá kó máa sọ síta. Ọlọ́run sì tún padà fún wa lórí ọ̀fẹ́ lábẹ́ orúkọ yìí. A ò bara wa jẹ́, a sì wà lórí ìpè tí ó pè wá. Ìkíní, mo jẹ́ wòlíì Ọlọ́run. Ìkejì, mo jẹ́ ẹni ẹ̀mí. Ìkẹta, mo ń darí ìjọ ẹ̀mí. Mo dẹ̀ máa ń ṣe iṣẹ́ ẹ̀mí fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Yálà lórílẹ̀-èdè tí mo wà tó jẹ́ ti Nàìjíríà, àbí ní òkè òkun fún àwọn ènìyàn tí wọ́n ní ìgbàgbọ́ nínú iṣẹ́ ẹ̀mí. I am a prophet. I am a spiritualist. I run a spiritual church, and I do spiritual work for whomsoever that believeth in it. Kì í ṣe gbogbo èèyàn ni èmi ń bá da okòwò pọ̀ lórí ọ̀rọ̀ iṣẹ́ ẹ̀mí. Ẹni tí ó bá gbàgbọ́ nínú iṣẹ́ titi ẹ̀mí, òun ni èmi máa ń bá da okòwò pọ̀. Ẹ ṣé gan ni. O fẹ́ pè mí, o lè pè mí sórí nọ́mbà yìí. O sì lè WhatsApp mi sórí nọ́mbà yìí 08022040950. Nọ́mbà kejì nìyí 08137868336. Ẹ ṣé gan ni. O lè pè mí, o sì lè message mi sí orí WhatsApp number. Tí a bá ti dé ibi táwọn message yẹn wà, nítorí pé ọ̀dọ̀ọ̀rọ̀ message la máa ń receive ní everyday. Kí n tó sùn, kí n tó jí, mo ti máa receive many messages, tí a sì máa fẹ́ máa treat one by one. Tá a bá ti dé ibi message yẹn, gbà mí gbọ́ wípé a máa kàn ẹ́ lára ní ìgbà tí a bá débẹ̀. Ẹ ṣé gan ni. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ wà l'Amẹ́ríkà, ẹ̀yin olólùfẹ́ wa tó wà ní Canada, ẹ̀yin olólùfẹ́ wa tó wà ní Scotland, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó wà ní UK, ẹ̀yin olólùfẹ́ wa tó wà ní Dublin, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá, tí ẹ ń náwó ayọ̀ sí wa, tí ẹ sì ń jẹ́ ká rí wípé lẹ́yìn wa lẹ́wà, lẹ́yìn Ọlọ́run òun lẹ́wà.
láti France mo kí gbogbo yín pátá, mo kí yín sílé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa láti Germany, ẹ̀yin olólùfẹ́ wa láti Italy, ẹ̀yin olólùfẹ́ wa láti Denmark, mo kí gbogbo yín pátápátá. Sweden, Portugal, Poland, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa láti gbogbo ẹ̀ka Europe pátá, mo kí gbogbo yín wípé ẹ ṣé, ẹ sì kú àdúrótì wa. Ẹ̀yin olólùfẹ́ wa láti gbogbo Africa pátá, mostly from South Africa, from Kenya, gbogbo Africa pátá, Swaziland, àkíyín, ojú òní tìyín, Zimbabwe, mo kí gbogbo yín pátá. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá láti Asia, mo kí yín ní alẹ́ yìí wípé ẹ káalẹ́ ní gbogbo tí ẹ ti ń gbọ́ wa, ẹ káàárọ̀ ní gbogbo tí ẹ ti ń gbọ́ wa, ẹ sì káọ̀sán ní gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Àwa lẹ máa rí pẹ̀lú àṣẹ Èdùmàrè ní gbogbo ìgbà, ẹ̀yin náà sì ni àwa sì máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ bí mo ti máa ń sọ, bí kò bá ti nídìí obìnrin wọn kì í jẹ́ kúmọlú. Ẹ ṣé gidigidi gan. Ìkíní tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ní alẹ́ yìí ni wípé mo fẹ́ jẹ́ kí ẹ mọ̀ wípé ohun tí wọ́n ń pè ní wòlíì ni ẹni tí ń gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Èní yìí kọ́ ni mo ti ń sọ, ṣùgbọ́n àwọn ènìyàn tí wọ́n bá wà nínú òkùnkùn, tí wọ́n sì gbilẹ̀ nínú òkùnkùn, wọn ò lè rí ẹni tó wà nínú ìmọ́lẹ̀. Ọmọ ìmọ́lẹ̀ ni àwa, ojoojúmọ́ dẹ̀kẹ̀rẹ́ nínú ìmọ́lẹ̀ òun làwa ń gbé. Olúwa sì ń fi ohun ìkọ̀kọ̀ tó ń bẹ nínú òkùnkùn, ó sì fi ń wọ̀n wá gẹ́gẹ́ bí ìránṣẹ́ rẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run làwa, wòlíì sì ni wá. A ti sọ ọ̀pọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀ sẹ́yìn tí Olúwa sì ti fún wa lórí ọ̀fẹ́ pé òun lòun rán wa, tí ó sì jẹ́ kí àwọn àsọtẹ́lẹ̀ yìí wá sí ìmúṣẹ. Àsọtẹ́lẹ̀, prophecy, is quite different from predictions. As a prophet, I am not here to make a predictions, because a predictions is a game of either it will come to pass or it will not come to pass. But prophecy, it is a direct visions or message from the Almighty that will surely come to pass. There is nothing like it will or it will not. So anybody who is a prophet of God, when he speak that thou says the Lord, means he's talking about the prophecy or the message he heard from the Almighty. And there is no way we heard from the Almighty and that will not come to pass. It may not come to pass now. Prophecy may delay. It is not that it will not come to pass. Because every prophecy, either it was delayed or it is not delayed, they will come to pass. It is just a matter of time. Thank you very much. Olúwa ti lò mí fún ọ̀pọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀. Mo jẹ́ wòlíì fún ara mi, mo jẹ́ wòlíì fún ìdílé mi, mo jẹ́ wòlíì fún gbogbo ìjọ tèmi tí Ọlọ́run gbé kalẹ̀ láti ọwọ́ mi, mo jẹ́ wòlíì fún àwọn ọmọ ìjọ mi. Olúwa tún wá fún mi ní orí ọ̀fẹ́ láti jẹ́ wòlíì fún gbogbo àgbáyé. Ó tún fún mi lórí ọ̀fẹ́ láti jẹ́ wòlíì fún ọ̀kan nínú àwọn wòlíì tí Olúwa ń fi ìran Yorùbá nation wọn ní gbogbo ìgbà. Because gbogbo ìránṣẹ́ Ọlọ́run tí ó bá ti lè fẹ́ràn òtítọ́ tó sì ń dúró lórí òtítọ́, Olúwa sì máa fi àwọn ìjìnlẹ̀ tó ní agbára wọn ní orí ọ̀rọ̀ òtítọ́. Listen to me. Sórí iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run yìí, Ọlọ́run ò lè fi àwọn ohun tàtijọ́ wọ̀n wá tí kò ṣẹlẹ̀. Bí o bá ní ìránṣẹ́ Ọlọ́run
tó ń píríṣì fún ẹ lójoojúmọ́ tí kò sọ nípa ohun tí sísìnyí, irọ́ ló ń pa. Kò ń ṣe ìránṣẹ́ Ọlọ́run. Ìránṣẹ́ Ọlọ́run gangan, Ọlọ́run ò lè fi ohun tàtijọ́ wọn. Ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìsinsìnyí lolúwa máa fi wọ̀n wọ́n. Tó bá lọ sí ọ̀dọ̀ ìránṣẹ́ Ọlọ́run, ṣé wọn pé gbogbo ìgbà ni mo máa ń sọ fún wọn wípé ẹni tó lè gbọ́ ọ̀rọ̀ mi dáadáa làwọn onílàákàyè. Tí n bá rí èèyàn kan tó against ohun tí mo sọ, nínú ọkàn mi ni pé mo máa ń rò wípé kò sí làákàyè lọ́pọlọ rẹ̀. Tí làákàyè bá wà fún, kò lè against mi láéláé. Tí tó gbọ́ ọ̀rọ̀ tèmi bá ń sọ jáde, ẹnìkan tó lè tú àdìtú ọ̀rọ̀ náà ni àwọn onílàákàyè. For instance, tó bá lọ sọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run tó ní kó gbàdúrà fún ẹ, ohun tó ń sọ fún ni wípé kó sọ pé báyìí lolúwa wí fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ló ń pè wá tí wọ́n máa ní ká gbàdúrà fáwọn. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ máa sọ pé a sọ direct, bàbá ẹ ṣọ́nà fáwọn. Ohun tí wọ́n sọ ni pé kí ló ń ṣẹlẹ̀ sí ayé wọn, kí ni wọ́n sì lè ṣe nípa ohun tó ń ṣẹlẹ̀. Àwa sì máa gbàdúrà, a sọ ohun tó ń ṣẹlẹ̀ sí ayé wọn. Olúwa kíkíní nínú èyí tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ló máa fi wọn wá. Ṣùgbọ́n táwọn tí wọ́n jókòó síwájú wa fẹ́ gbọ́ lóhun tó ń ṣẹlẹ̀ sí wọn nísinsìnyí àti ohun tí wọ́n fẹ́ tọ́ ní láti ṣe láti lè solve ẹ̀. Ẹbí o bá wá ní ìránṣẹ́ Ọlọ́run tí kò sọ nípa ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, kí n sọ fún ẹ, ó kàn ń wèsì táìmù ara ẹni o. Ìránṣẹ́ èṣù ni wọ́n kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Mo ti fún ẹ ní ọ̀pọ̀lọpọ̀ instances. Sórí ìránṣẹ́ Ọlọ́run, I am telling you, pàápàá àwọn tí wọ́n bá jẹ́ wòlíì Ọlọ́run, wọ́n máa ń rí ìran ní every time. Ìran tí wọ́n dẹ̀ máa ń rí yẹn ló ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ inú tó bá pé inú bí wòlíì. Ohun tí wọ́n ń rí ní gbogbo ìgbà, mẹ́sẹ̀gì tí Ọlọ́run pàṣẹ sí wọn gbogbo ìgbà, òun ló jẹ́ kí wọ́n máa bínú. Kọ́sá ò lè rí irú mẹ́sẹ̀gì báyìí ká sọ. Olúwa sọ wípé Yorùbá, Nàìjíríà máa pín. Olúwa sì sọ níbẹ̀ wípé Yorùbá máa lọ nínú wọn. Ẹlẹ́ẹ̀kẹta tó mẹ́nu lé, Olúwa sọ wípé àwọn olórí wa ò ní jẹ́ ká lọ. Gbogbo ẹ̀ lẹ̀ ń rí yìí. Mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀ tí Olúwa ti ní kí n sọ fún yín, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa à ń kọ etí ikún sí àwọn àsọtẹ́lẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá wọ́n ń kọ etí ikún sí àwọn àsọtẹ́lẹ̀. Mo ti sọ àsọtẹ́lẹ̀ gidigidi gan, ṣùgbọ́n nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ò kà wá pé ìránṣẹ́ Ọlọ́run ni wá. Pàápàá tó bá ti lè rí aṣọ funfun lára wa, ọmọ alérò àwọn yìí kẹ, àwọn aláṣọ funfun, àwọn alágbèrè, àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn ológun. Jẹ́ kí n sọ fún wọn lónìí lẹ́ẹ̀kan sí, mi ò ní kó o má bú mi wípé ológun ni mí. Nínú prógámù mi gan, tí n bá gbé máìkì dání, mo máa ń sọ fún àwọn èèyàn wípé ológun ni mí. Ológun ni Olúwa o, Olúwa sì ni orúkọ rẹ̀. Jẹ́ kí n sọ fún wọn, èmi ò ní kó má pè mí lólógun. Lọ béèrè lọ́wọ́ àwọn bàbá tó bí bàbá rẹ wípé ta ló dá ewé, ta ló sì dá egbò. Ìkíní nìyẹn. Béèrè lọ́wọ́ àwọn bàbá tó bí bàbá rẹ wípé ìjẹ́ èṣù dá nǹkan kan rí, ìjẹ́ èṣù dá nǹkan kan nínú ayé yìí rí. Tó bá béèrè lọ́wọ́ wọn, ohun tí wọ́n bá sọ fún wọn, ó ní kó fi justify mi. Olúwa òun ló dá ewé, Ọlọ́run òun ló dá egbò, kò sí ẹni tó dá. Ohun tó bá wọn bú mi lé lórí, tí ó bá ti lè kọjá wípé ọ̀rọ̀ ewé àti egbò, ó lè bú mi. Ṣùgbọ́n kí n sọ fún wọn, gbogbo ohun tí mo dì lónìí, gbogbo ohun tí mo jẹ́ lónìí, gbogbo tọ́lọ́run padà sọ mí dì lónìí, ìdá alágbára ni, ìdá wòlíì ni, kò ṣẹ̀yìn ewé, kò sì ṣẹ̀yìn egbò. Nítorí wípé ewé àti egbò Ọlọ́run ló dá wọn. Tó bá wá ń bú mi pé babaláwo ni mí, tó bá ń bú mi wípé wòlíì èké ni mí, tó bá ń bú mi wípé mi kì í ṣe wòlíì, tó bá ń bú mi wípé ṣé ìyẹn àwọn fake prophet yẹn ni, èmi kọ́ ló ń bú, Ọlọ́run ló ń bú. Tó bá tiẹ̀ bẹnu àtẹ́lù mi tó ní ológun ni mí, èmi kọ́ ló ń bú. Kó ronú jinlẹ̀ dáadáa kó tó máa bú mi, nítorí wípé èṣù fúnra ẹ̀ kò dá nǹkan kan. Gbogbo ohun tó rí nínú ayé yìí
Ọlọ́run ló dá. Ohun kan tí èṣù dá òun ni ìjà, màdàrú, ẹkún, ọ̀tẹ̀, ìbànújẹ́, àìríjẹ, àìrímu, àìríná, àìrílò, ìpáyín keke lọ́tùn àti lósìn, òun lèṣù dá. Tó bá ti rí gbogbo àwọn nǹkan yìí, Ọlọ́run ò sí nínú rẹ̀. Ọlọ́run tó rí yẹn, ohun tó dá dáradára ni. Gbogbo ohun tí Ọlọ́run tó mú mi sọ pátá nípa ọ̀rọ̀ Yorùbá nation, kò sí tí kò ṣẹ nínú rẹ̀, ṣùgbọ́n àìgbàgbọ́ yín ó sì jẹ́ kí ẹ ṣe wà lójú kan nínú ọ̀rọ̀ Yorùbá nation yìí. Àfi kẹ́ ẹ gba Olúwa gbọ́. Olúwa sọ kí n tó join ọ̀rọ̀ Yorùbá nation yìí. Ẹni tó bá dẹ̀ ń gbọ́ mi á sì máa fi iyè sí ohun tí mò ń sọ, wípé mi ò change voice yìí, tó pé ohun tí Olúwa ń sọ òun ni mo ṣe ń sọ. So when they bring other visions, màá máa fi yé wọn pé no, ohun tó Ọlọ́run sọ fún mi kọ́ nìyí. Ọlọ́run kì í ṣe onírọ́. Ohun tó sọ fún mi òun ni mo ṣe ń sọ. Ìkíní, Olúwa sọ ní ìbẹ̀rẹ̀ nígbà tá a máa bẹ̀rẹ̀ Yorùbá nation yìí, ó ní kí n sọ fún àwọn ènìyàn yìí, ó ní Nàìjíríà máa pín. I know that. Olúwa ló sọ, it's a prophecy. Ìkejì, Olúwa sọ wípé Yorùbá nation máa ya jáde lára wọn. Ìkẹta, Olúwa sọ wípé àwọn tá a pè ní olórí orílẹ̀-èdè yìí wọn ò ní jẹ́ ká lọ. Àwọn ní Fáráò ti ìgbàanì, wọn ò ní jẹ́ ká lọ. Ṣùgbọ́n ohun tí Mósè tó fi gba àwọn ọmọ Ísírẹ́lì sílẹ̀ lọ́wọ́ Fáráò, òun ni ogun. Ó lóun ni a máa ṣe. Mósè ènìyàn Ọlọ́run ni. Mósè ìránṣẹ́ Ọlọ́run ni. Tí bá ń sọ̀rọ̀ ńgbà míì, tí bá bẹnu àtẹ́ lu àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọn ò sọ nípa ọ̀rọ̀ ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́, tó jẹ́ pé ọ̀rọ̀ Bíbélì yẹn ni wọ́n máa tẹ̀síwájú láti máa sọ, tó máa kà fún yín, tó máa fi canvas yín. I am telling you. Tí bá ń sọ nípa wọn, mo mọ̀dí tí mo ṣe ń sọ. Ènìyàn bí tèmi, òun ni Mósè. Ohun tí Olúwa sì sọ nìyẹn. Ohun kẹ́ni tó sọ ni wípé àfi tí a bá ja ogun. Láì ja ogun, mi ò fẹ́ mọ̀ gbogbo ọ̀nà èyí tí ẹ gbà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí láti lè pín ìlú yìí. Kò lè work. Go and write it down. Kì í ṣe ti èpè, mò ń sọ nípa prophecy ni. Mi ò fẹ́ mọ̀ gbogbo ọ̀nà. Go and check it. Àfi tá a bá ja ogun. Ṣùgbọ́n ọ̀rọ̀ ogun tí mo wá ń sọ yìí, ṣe mọ̀ wípé ohun tá a ní láti plan fún ni. Síbẹ̀síbẹ̀ mo ṣe pariwo, a ò tí ì plan fún. It is what we need to plan on. Yorùbá ò tí ì plan fún ọ̀rọ̀ ogun. Kò tí ì pinlẹ̀ pé kí ni second option òun lórí gbogbo ohun tí àwọn tí ẹ̀ ń ṣe yìí gan. Ẹ má jẹ́ ká mú ọ̀rọ̀ Ọlọ́run ká mú sẹ́gbẹ̀ẹ́. Tẹ́ ẹ bá wo prophecy kẹta, ẹ máa pé ń tòótọ́ gbogbo bí ẹ ṣe gbogbo bàtà yín tó ń ró kò gbá. Ẹ máa pé àwọn politicians, àwọn olórí ilẹ̀ Nàìjíríà yìí, wọn ò ready láti jẹ́ kẹ́ ẹ lọ. Look at it. For instance, wàá rí àwa tá à ń pariwo Yorùbá nation, ju 1 million lọ. Ìwọ lọ́káyé èèyàn tó wà. Àwa tá a wá jẹ́ 1 million yẹn, for instance, listen to me. Mo bẹ̀ yín pẹ̀lú ìyọ́nú Ọlọ́run. Gbogbo ẹ̀yin onílàákàyè ènìyàn, mo bẹ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ fi ọpọlọ yín kalẹ̀ kẹ́ ẹ lè bá mi kálọ lórí ohun tí mò ń sọ yìí. Àwọn 1 million tí wọ́n wá ń pariwo yìí, including èmi náà táwọn ń pariwo yìí, pé a ní ìdí Yorùbá nation, a máa rí i pé ènìyàn yẹpẹrẹ ni wá. Ipò wo la dì mú nínú Nàìjíríà? Kí ni ipò tá a dì mú lórílẹ̀‐èdè Nàìjíríà? Ẹ máa wo gbogbo 1 million tá à ń sọ yìí, a ò lágbára. Ọlọ́run lágbára wa. Àwọn tí wọ́n wá ń pariwo wípé àwọn ò fẹ́ jẹ́ kí Nàìjíríà pín, wàá rí wípé àwọn gangan ni wọ́n di Nàìjíríà mú. Àwọn tí wọ́n ń pariwo pé àwọn ò fẹ́ jẹ́ kí Nàìjíríà, they are more than millions. Báwo la ṣe fẹ́ ṣe?
láì jẹ́ wípé option kẹrin tólúwa sọ yìí wípé ogun òun la máa ti bọlẹ̀ pẹ̀lú àwọn èèyàn yìí. Tá a bá ti ogun bọlẹ̀ pẹ̀lú wọn, ẹ rí wípé wọ́n á mọ̀ wípé ẹ̀mí ni ohun tí ẹ fẹ́ ṣe. Ṣùgbọ́n ogun fúnra rẹ̀ kì í ṣe ohun tá a máa kọ̀ déédéé gbùrùgbùrù tá a máa la fẹ́ jà. A ní láti plan ẹ̀. Òun lèmi ṣe ń ké tantan. I know the end of it and I know the beginning of it. That is what we call a prophet. A prophet will tell you the end of a things and the beginning of things. I never tell my members to go and vote. Tó bá ní ìránṣẹ́ Ọlọ́run, unlike one man of God tó jáde níjọ́ Sunday tó kọjá tó bẹ̀rẹ̀ sí ń pariwo, you should vote with wise, you should vote with kìnnì kan, vote with go and pray to God. Ṣé ìránṣẹ́ Ọlọ́run ló sọ fọ́mọ ẹ̀yìn yẹn? You just think about it. Ẹni tó ní làákàyè ènìyàn ló lè gbọ́rọ̀ mi ò fẹ́ dárúkọ ìránṣẹ́ Ọlọ́run yẹn. Àbújá ló wà. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn dẹ̀ ló mọ ẹni tí mò ń sọ yìí. Ṣé ìránṣẹ́ Ọlọ́run nìyẹn? Go and check the history of Moses. Ṣé Mósè ó ever sọ fún àwọn tí Ọlọ́run kó sẹ́yìn ẹ̀ wípé kí wọ́n lọ béèrè lọ́wọ́ Ọlọ́run? Let them go and ask from God themselves who to vote for. No. Moses is the leader. He has the right to meet God. God ta ló jẹ́ ká vote fún? Ọlọ́run dẹ̀ máa sọ fún ẹ. Wàá wá sọ fún àwọn ọmọlẹ́yìn ẹ. Do you know? Don't go 10 commandments. Ṣé ọmọlẹ́yìn ló lọ gbà ni àbí Mósè tí Ọlọ́run fi ṣe adarí wọn? Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló comment. He said the right thing. He do the right thing. Listen to me. Wọ́n ti kó ọpọlọ yín sínú apẹ̀rẹ̀. Apẹ̀rẹ̀ dẹ̀kẹ̀rẹ̀ wà pé òun máa ń jò. Apẹ̀rẹ̀ máa jò dànù. I am telling you. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tó wà ń tàn sìn, wọ́n ti kó ọpọlọ yín sínú apẹ̀rẹ̀. Ẹ ò lè believe wa. I am telling you. The right man of God, you cannot believe them. You will only continue to believe the wrong one. That is just it. Nítorí pé nígbà tí Jésù náà, the same thing ni. No one believed Jesus Christ. No single one believed Jesus. There is few people that believe him. Upon all he said. Àwọn èèyàn kékeré ni wọ́n gba Jésù gbọ́. Nígbà tí ọ̀gbọ̀rọ̀ èèyàn sọ fún Pílátì wípé ẹ fi Bánábà sílẹ̀, ẹ kan Jésù mágbélébùú. And there is nothing we can do. Òun ni mò ń sọ lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Àwa díẹ̀ là ń pariwo pé a ní láti pín. Àwọn tó wà nídìí pé a ò ní pín, they are major people. Báwo la ṣe fẹ́ ṣe é láì jẹ́ pé a jagun? Ẹ listen sóhun tí mò ń sọ. Ẹ̀yin èèyàn yìí, ẹ listen sóhun tí mò ń sọ. Olúwa ń lò mí láti bá yín sọ̀rọ̀. If the same thing happened to Jesus Christ. The only thing that Pilate said nígbà tó sọ wípé ẹnikẹ́ni tóun pa yìí, òun ò rẹ́ṣẹ̀ lọ́wọ́ rẹ̀, and it is majority that will carry the vote. Ó dẹ̀ ní kó bu omi fún òun, ó sì fọwọ́ rẹ̀. Ó sì ní ẹ̀jẹ̀ arákùnrin yìí kò sí lọ́rùn tèmi, ó wà ní ọrùn gbogbo yín. There is nothing he can do. Nítorí pé majority ti pariwo, ó ní ẹ fi Bánábà sílẹ̀ fún wa, ẹ kan Jésù má àgbélébùú. Reason with me. Reason with me. I am not devil. God is using me for this movement of Yoruba nations. God is using me for this country. God is using me for the great country we are looking ahead to move in. Let's think of other things. And the other things we can think of, it is we need to plan to war. If really we want to have Yoruba nation in visuality. Àfi tá a bá jagun. The pastor kan wá máa ní kẹ́yìn ọmọ ọjọ́ kẹ́ lọ gbàdúrà, you vote for the right person. Who is the right person? Nínú gbogbo àwọn tó wà nílẹ̀ yìí, there is no single right person tó wà nínú wọn. I can tell you this as a prophet of God. If really we want to go, we need to war.
Biafra need to war. Yoruba nation need to war if really we want to go. No right person nínú gbogbo àwọn tó wà ní ilẹ̀ tí wọ́n wà yìí, nítorí pé tí wọ́n bá ní kí Peter Obi kó continue pẹ̀lú kinní yìí, it is not as if he will not do it, but I bet you to chill, they will not allow him to do anything, nítorí wípé I am telling you, àwọn bandit torí yìí, they will reinforce themselves in 1 million times to make sure that things is not well. Tá a bá ní kí ṣòwò rẹ̀ kó wọ inú rẹ̀, the same thing will happen. And then àwọn tó kù tó pè Látìkù àti bàbá tí ń tọ̀ lékiri yìí, I am telling you, they will dance. Both those two people will dance to the authorities that is still ruling us. Báwo la ṣe fẹ́ ṣe? So therefore, when you now see a man of God telling his member that go and pray, when you pray, God, you let your spirit tell you who to vote for. Definitely, that man is a wrong person. He's not a man of God. He's a fake man of God. And then your Sunday, Lucy saw it was in Abuja. He's a fake man of God. But you don't want to listen to us. You should continue. Forget about it. Apart from that, vote mélòó read. Do you think they elect president in this country with your vote? No, your vote does not count. Your vote does not elect anybody. They know who to be there. I am telling you. As I'm talking now, they know who they need to put there. No matter what, they will read the vote. Nígbà tí gbogbo wa ti wá mọ̀ bẹ́ẹ̀, kí la wá ń dààmú ara wa fún? Látijọ́ tó ti bí mi ni wọ́n ti ń rígi ìbò. Even till now, they are rigging it. Èyí tí wọ́n dì ní Èkìtì, báwo ló ṣe ṣe? Kí ni show? Ṣe bá jọ rí náà ni? Èyí tí wọ́n dì lÉkìtì, they use money to buy vote. Upon pé wọ́n lo owó láti ra vote yẹn, kì í ṣe vote yẹn gangan ló tún count. Because their party is on the top. Reason with me. Reason with me. Reason with me. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ó ti kọjá ọmọ wa ni, ẹ jẹ́ kó ṣe. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ó ti kọjá pé Yorùbá ni, ṣé a fẹ́ dìbò f'Haúsá ni? Sí tó jẹ́ Yorùbá, ẹ jẹ́ kó ṣe, jẹ́ ká dìbò fún un. If we continue to say this, we cannot have a good life to live in this country. If that happened in America, America can never be like that. If that is happening in Canada that you are lobbying to go cannot be like that. If that is happening in UK cannot be like that. If that is happening in Scotland, all the part of Europe, in some Africa, in some Asia, those countries can never be like that. It is not happening like that. If you are looking Nigeria and you want to compare them together, you want Nigeria to be like America, if we need to go through the normal way. Nigeria has been hijacked by forefathers. They are our forefathers. Yeah, they have been hijacked. And the only way is to eradicate those whom that stand as a forefathers. Àwọn lókàn, kí ni ìyẹn mean? Nínú ọkàn ẹ, kí ló mean? Àwọn lókàn. Wọ́n ti ní plan gbogbo wọn pátá. Ẹni tó tún máa jẹ, tó bá wo ọ̀gbẹ́ni kan, a governor of a state, tó sọ̀rọ̀ nípa Obi, ó ní Obi it is fine. Ó ní Obi is my friend. Obi Peter is my friend. Oni is a good person. He can do it. But it may be people's choice, but it is not Nigerian choice. That means it is only Obi can never be a president of 2023, but he can be a president of maybe 2027 and other.
means ó ti ní àwọn nǹkan kan tí wọ́n ti kọ sílẹ̀. Àkọsílẹ̀ ni wọ́n ń tẹ̀lé. Wọ́n ti sọ president Nàìjíríà. Àwọn tó wá ń kí àkọsílẹ̀ yìí wọ́n wá jẹ́ jẹgúdú jẹrá. Wọ́n jẹ́ àwọn tó jẹ́ wípé wọn ò ní hope fún, wọn ò tiẹ̀ ní mission fún àwa tá à ń jẹ ìyà. All they know is that they should be fine. They should have the power in their hand. They do anything they want to do. They act any way they want to act. Wọn ò ní hope fún àwọn mẹ̀kúnnù. Wọn ò ní hope fún àwọn poor. Poor continue to poor and the rich continue to become richer. That is àwọn tí ọ̀rọ̀ ìjọba Nàìjíríà yìí tó wà nínú rẹ̀. Ọlọ́pọlọ nìkan òun lọ̀rọ̀ mi lè yé o. Onílàákàyè nìkan lọ̀rọ̀ mi lè yé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run tí mò ń sọ lẹ́ǹkan. Lọ́wọ́ Nóà náà, Ọlọ́run ò ṣe sọ fún àwọn ọmọlẹ́yìn Nóà pé nǹkan báyìí ni. Olúwa lọ sọ fún Nóà tó jẹ́ olórí wọn. Ó ní kó o lọ́kàn àpótí, lọ́kàn ọkàn tó tóbi, báyìí ni kó ṣe ṣe. Kó o ti sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ, gbogbo àwọn ẹ̀gbọ́n bàbá rẹ, àwọn ẹ̀gbọ́n ìyá rẹ, àwọn àbúrò ìyá rẹ, sọ fún wọn wípé dídí omi máa dé tí a máa sì fi omi pa ilé ayé rẹ. God must speak to somebody. And if you want to speak to somebody, he will speak to that person that can deliver his message, not anybody. You can't tell, a pastor cannot tell his member that they should go and pray. To know, go and pray, you go and pray. Let your spirit lead you. No, you are a pastor. They are under you. You need to go and pray like Moses. You need to go and pray like Elijah. You need to go and pray like Elisha. You need to go and pray like Noah. You need to go and pray like Abraham. You need to go and pray like them, like Samuel. You need to go and pray like them. Then God will speak to you. You tell them what they need to do. That is why you are a man of God. Everybody can never be a man of God. Everybody can never be a carpenter. Everybody can never be a furnisher. Everybody can never be a bricklayer. Everybody can never be a mechanic. Everybody can never be a technician. Everybody can never be a chemistry. Everybody can never be a mathematician. When you are a mathematician, means you know everything about it. Everybody can never be a prophet. I want to go back to that. It is èèyàn kan náà ló máa jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tí àwọn kan sì máa jẹ́ ọmọlẹ́yìn ẹ̀. Ìwọ lọ́lọ́run máa pass message fún, wàá wá sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí kì bá yé pé ẹ ti balẹ̀ ayé jẹ́ ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Nígbà yí àwọn bàbá wa, àwọn bàbá ńlá wa táwa máa ń kọrin kì. Ọlọ́run Orímọládé àwa ṣe bá nítorí pé ẹ ń gbọ́ àdúrà. Ọlọ́run Ọ̀ṣọ́fà o àwa ṣe bá nítorí pé ẹ ń gbọ́ àdúrà. Ọlọ́run Babalọ́lá o àwa ṣe bá nítorí pé ẹ ń gbọ́ àdúrà. Ọlọ́run Adéọlá o àwa ṣe bá nítorí pé ẹ ń gbọ́ àdúrà. Lọ wò ìgbésí ayé àwọn bàbá yẹn. Kí ni politician wo ló lè wá síwájú wọn? Olè wo ló lè lọ síwájú àwọn bàbá yẹn? Olè wo ló lè gbébọn tó lòun fẹ́ lọ pa wọ́n? Olè wo ló lè wọnú ṣọ́ọ̀ṣì lọ bá àwọn bàbá yẹn nígbà yẹn? Inú igbó dẹ̀ ni wọ́n ń gbé. Wọ́n respect ara wọn. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run sí ẹ ti wọnú ayé, ẹ ti wọnú politicians. Nígbà tí ìránṣẹ́ Ọlọ́run tó bá ń gbàdúrà tó ń wọlé àlùwà fún àwọn olè, báwo ni olè ṣe máa respect àwọn ìránṣẹ́ Ọlọ́run? Olè ò lè respect wọn. Onílàákàyè ènìyàn ló lè gbọ́ ọ̀rọ̀ mi. I am telling you. Tí o bá ti ní làákàyè ò lè understand. Mo ti rí ìránṣẹ́ Ọlọ́run tó ń gbàdúrà fáwọn olè. Mo ti rí àáfà tó ń wọlé àlùwà fáwọn olè. Mo ti rí babaláwo tó ń gbàdúrà fáwọn olè tó ń pọ̀ pé àyùn lọ àyùn bọ̀ òun lọ́wọ́ yẹnu. Náà tó lè bá dẹ̀ lọ tó bá bọ̀ ní tòótọ́ á wá kó owó fáwọn náà. Báwo ni olè ṣe fẹ́ ní ẹ̀mí mímọ́ nínú ẹ̀ tó máa ní pé no, òun ò ní látàwọn ló ṣe fẹ́ lọ pa pastor? Olè ní ẹ̀mí mímọ́. Ó mọ̀ pé pastor gan, he was in the game.
the same thing ló happen láàrin àwọn politicians yìí. You pray for them, you pray for them. That is why tí gbogbo ẹ fi bàjẹ́. They don't believe in pastors again. They don't believe in Alfa again. They don't believe in Babalawo again. They don't believe in them because you pray for them. Nígbà ayé àwọn tí mo sọ yìí, Ọlọ́run Ọ̀ṣọ́fà, èmi ò sàwọn tó wà nínú tọ́ntọ́n ní àwọn ọmọ Ọ̀ṣọ́fà ń sìn yín, àwọn rádaràda, àwọn ẹlẹ́sìn èèyàn. Nígbà ayé bàbá Ọ̀ṣọ́fà ṣe bó ṣe ṣe nì, nígbà ayé Mọ́sọ̀rí Mọ́ládé ṣe bó ṣe ṣe nì. Mi ò sàwọn olórí burúkú tó wà nínú tọ́ntọ́n láwọn ẹjọ́ ọmọ kérúbù báyìí ní ò sàwọn. Nígbà ayé àwọn bàbá ńlá wa ṣe bó ṣe ṣe nì. Nígbà ayé Adéọlá Ọ̀nàwàmímọ́ ṣe bó ṣe ṣe nì. Kì í ṣe bó ṣe ṣe nìyẹn. They don't regard any politicians. They don't regard them. Àwọn politicians sì fi wọ́n sí àyè wọn. They don't regard any thieves. Àwọn olè sì fi wọ́n sí àyè wọn pé èèyàn Ọlọ́run nìyí, àwọn ò gbọ́dọ̀ débẹ̀. Kí làwọn fẹ́ lọ ṣe lọ́dọ̀ ènìyàn Ọlọ́run? But now they can come into us and wọ́n dẹ̀ yìnbọn fún oníkálukú. They don't fear God again. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí, ẹ̀yin lẹ ò jẹ́ kí àwọn set of the people tí mò ń pariwo yìí kí wọ́n fear Ọlọ́run mọ́. Ẹ̀yin tó jẹ́ kẹ́ ẹ fi ìgbàgbọ́ sínú àwọn èèyàn, ẹ̀yin lẹ bomi tútù sínú ọkàn wọn. That is the problem. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta, ẹ̀yin wòlíì tẹ́ pé ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin àáfàá ẹ̀sìn, ẹ̀yin babaláwo ẹ̀sìn, ẹ̀yin lẹ bá gbogbo ẹ̀ jẹ́ náà. Kò rí bẹ́ẹ̀ nígbà ìwáṣẹ̀. Tó bá dọ́dọ̀ wọn báyìí, nǹkan táwọn bàbá yẹn máa sọ ni pé ṣé ohun tó fẹ́ lọ ṣe, ṣé o lè ṣe é? Tó bá ti ní ò ṣe kó o búra nídìí Ògún ló máa pa ẹ́. Àwọn ò dẹ̀ ní lè lọ síbẹ̀. Tó táwọn bàbá yẹn máa padà sọ nìyẹn. They are not after money. Nígbà tí àwọn àáfà iná tí wọ́n jókòó níjọ́ Sunday, I think maybe it was Sunday or on Saturday, tí ọ̀gbẹ́ni kan tó máa ń múra obìnrin, ìwọ náà mẹni tí mò ń sọ yìí, ó máa múra obìnrin ṣùgbọ́n ọkùnrin tó lòun ń ṣí ilé, táàfà Ọlọ́run tó mọ̀ pé ọkùnrin lẹ́ni yìí tó dẹ̀ múra obìnrin tó dẹ̀ jókòó síbẹ̀ tó lòun bá ṣàdúrà. Ìgbà tá a sọ nípa àwọn àáfà tí wọ́n bú nígbà yẹn, àpèmí náà sọ̀rọ̀ nípa àáfà tí wọ́n bú nígbà yẹn nípa Aláàfin Ọ̀yọ́ tó kú ní ètò kọjá. Ẹni tẹ́ ẹ lọ gbàdúrà fún yìí, gbogbo ìgbésí ayé ẹ̀ ládùúgbà ṣe ń pariwo wípé Olúwa ní kó kì í ṣe àwọn ìṣẹ̀lẹ̀ kẹ́ tó dàgbà kẹ́ tó lọ sí lógbó. Ẹ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Ẹ gbà wọ́n ọmọ Yorùbá yìí, ẹ gbà wá sílẹ̀ lọ́wọ́ àwọn ará bíi tọ́lá kò sí nǹkan tó kà wọ́n tọ́ ní wọ́n Nàìjíríà náà ni tí wọ́n ń da mọ́tò Toyota tuntun ní gbogbo ìgbà. Owó tó jẹ́ kí èmi àti ìwọ tó ń gbọ́ mi ìkájọ máa ná tí wọ́n dẹ̀ ń gbà lọ́wọ́ àwọn ìjọba tọ́ ní kò sí ohun tó kà wọ́n Nàìjíríà náà ni. Nígbà táwọn yẹn wá kú tán, ìwọ àáfà iná ẹ wá débẹ̀ ẹ lọ kírun sí lára. Onílàákàyè èèyàn kan nìkan ló lè understand nǹkan tí mo ń sọ. Ẹni tó bá against ohun tí mo ń sọ yìí nínú ọkàn tèmi mi ni pé èyí ò ní làákàyè ara wọn ni. Those are the areas that you fail. Àwa gan ti fail. A fail ní Nàìjíríà. Àwa ìránṣẹ́ Ọlọ́run a fail ní Nàìjíríà. Wòlíì fail ní Nàìjíríà. Àáfà ẹ fail ní Nàìjíríà. I am telling you. Nígbà tá a fà tó máa wọlé àlùwà tó máa wọlé àlùwà fún ẹni tó ń fagbó tó mu sìgá tó lòun kọrin kiri, ṣe ló jẹ́ kẹ́ ẹ da owó ẹ̀ sí láyà. Nǹkan tèmi ń ṣe nìyẹn. Iṣẹ́ ọwọ́ mi tó rí lẹ́yìn mi, gbogbo tó rí lẹ́yìn mi òun ni iṣẹ́ ọwọ́ tèmi. Ó tó èmi jẹ. Mi ò ní di politicians kó wá síwájú mi ò ní dá wọn lóhùn. Bọ́ pè mí gan mi ò ní bá wọn lóhùn. Bọ́ bá sọ̀rọ̀ wọn gan mi ò mọ̀ pé I don't want to hear them. Mi ò need. Iṣẹ́ ọwọ́ mi ó tó mi jẹ. Ó yẹ ká ṣe nìyẹn. Ẹ̀yin lẹ bá ìgbàgbọ́ jẹ́. Ẹ̀yin lẹ ò jẹ́ káwọn èèyàn yìí regard Ọlọ́run. Ẹ̀yin gangan lẹ jẹ́ kí wọ́n rí i pé ara wọn lẹ jẹ́. Àwọn yìí kẹ́ pastor kìíní ìkọ̀kan náà ni àwa ti gbowó fún sí àgbàdúrà.
àbá fa kí ló ti porúkọ àfa yìí tá a bá gbowó fún wọn á gbàdúrà. Ẹ̀yin lẹ jẹ́ kí wọ́n rí ọlọ́run fín, ẹ̀yin lẹ ò jẹ́ kí wọ́n mọyì ọlọ́run, ẹ̀yin gan lẹ ò jẹ́ kí ọlọ́run gan rí ẹnu láti sọ̀rọ̀, because ẹ̀yin tí ọlọ́run pè ní ìránṣẹ́ rẹ̀ gangan ẹ dọ̀tí ọlọ́run níwájú àwọn èèyàn yìí, kì í ṣe níwájú onímọ̀ níwájú olè. Mo rí àáfà tó ń gbàdúrà fólé, mo rí pásítọ̀ tó ń gbàdúrà fólé, many people like that. They pray for them. Nígbà àwọn tá a dẹ̀ ń sọ yìí, àwọn arobijíkà ọ̀nà Adéọlá ọ̀nà wà mímọ́, ta ló tó gbéná wojú wọn, ta ló fẹ́ lọ sọ̀rọ̀ rádaràda níbi tó pé níbi tí orúkọ ọlọ́run wà, yàkàbútì iná hàmàlìkúlẹ̀ mùsàtìfàárù, níbi táwọn orúkọ ọlọ́run ńláńlá wà, yàbá túnì yàbá hàmfọlùmínì sàtìwúlì hà, níbi tí ẹni tó fẹ́ lọ bá tó pé iná lójú iná lẹ́nu ni dàda wọn máa kán. Àwa onídàáda yẹn nísìnyí àwa ló ń pè lólóògùn. Ẹ ti bà nǹkan jẹ́. Kì í ṣe dàda tá a òun nìyí náà, kì í ṣe èyí tí wọn rọ̀, a ò rọ̀. Natural ni ọlọ́run ló fún wa, ẹ ò jẹ́ kó gbà wá gbọmọ. Ṣùgbọ́n lọ́wọ́ gbogbo àwọn àsọtẹ́lẹ̀ mi, èyí tá a sọ nípa Olúbàdàn ó ti ṣẹ, èyí tá a sọ nípa Aláàfin Ọ̀yọ́ ó ti ṣẹ, èyí tó kọjá èyí tá a tún sọ nípa Olúbàdàn sì yẹpọ ti ṣẹ. Wọ́n tún ti fi ọmọ Fúlàní wọ́n tún ti fi oyè lé wọn lórí. Níbo la wá ń lọ? Tí n bá dé sọ̀rọ̀ nípa àwọn ọba, màá tún máa padà máa rí àwọn kan tájọ pé tọ́jọ́ ní àwọn agitator, wọ́n á tún máa kí àwọn ọba, wọ́n á ní bàbá àwọn lọ́yọ̀ọ́, bàbá àwọn níjẹ̀bú, bàbá ọba àwọn ibo ló ti ń rí wọn. Alálàbọ̀dé ní gbogbo wọn, ẹ lajú yín sẹ̀, onílàákàyè ènìyàn ló lè gbọ́ ọ̀rọ̀ mi. Let's give a spade a spade. Ẹ jẹ́ ká fi ẹnu sọ síbì kan, alábọ̀dé ní gbogbo àwọn ọba. Ṣó jẹ́ kíru Olúbàdàn tí wọ́n gbé wọlé nísìnyí tó ṣẹ̀ṣẹ̀ wọlé kó lóun tó lọ fi mọ́là Fúlàní kó lóun tó fi jọba ní ìlú Ìbàdàn? Sórí pé o ò lójú rárá, òun ni mò ń sọ fún ẹ yẹn. Sórí pé gbogbo ibi tó lérò pé ojú wà kò sójú ń bẹ̀. Àwọn tó lè pò wọ́n máa kí yín lẹ́yìn, sórí pé ẹ̀gún ni gbogbo wọn mú dání. So therefore open your eyes. Ẹ jẹ́ ká la brain wa. Gbogbo prophecy tí wọ́n sọ nípa ọ̀rọ̀ epo, Olúwa sọ fún mi wọ́n máa ti pọ́n 500 nígbà yẹn wọ́n tà. Olúwa tún sọ lẹ́yìn ìgbà yẹn pé àlọ́ ṣì máa ti po ní 1500 tó máa kọ́ báyìí. Gbogbo ètò ẹ̀ ń sọ yẹn kan tọ́ra yín ni, wọ́n máa kọ́ báyìí iṣẹ́ tó máa ti po 1500 naira. Èlò là ń rà ń gbà yẹn, èlò là ń rà ń sìn. Ọmọ wa náà ni ẹ jẹ́ ó ṣe, ọmọ wa lẹ sọ tẹ́jọ́ ó ṣe, wọ́n dẹ̀ ń bàjẹ́. Ẹ tún ti fẹ́ gbé fún ọmọ yín náà kó tún ṣe báyìí. Tá a bá wá sọ̀rọ̀ a máa pariwo, a máa sọ̀rọ̀ wa. Ọ̀pọ̀lọpọ̀ ló ṣépè fún mi ò kò sí wàhálà, èmi kọ́ ló ṣépè fún, Ọlọ́run ló ń bá wí, tó pọ̀ Ọlọ́run ló rìn mí níṣẹ́. Ṣé kan táwọn ẹbí mi ti pè mí tó ní kí n fi ọ̀rọ̀ yìí sílẹ̀? Mo ní ẹ̀yin kọ́ lẹ pè mí, tẹ́ bá ní kí n fi sílẹ̀, ohun tẹ́ ń sọ ni pé mẹ́sìgì tọ́lọ́run ní kí n sọ fáráyé, ẹ ní kí n fi sílẹ̀, kò possible. Ẹ ò lè pa èmi, igbá nìkan la máa mú dání tá a máa fọ́. Ẹ ò lè pa Ọlọ́ládé Àlàbá Ṣómìwá, ẹ ò lè pa Babaconfirm, ìtò pé igi àràbà lèmi, wòlíì Ọlọ́run ni mi. I am telling you, pure man of God, pure prophet of God, undiluted prophet of God. Ọ̀rọ̀ epo ló tún ti ń lọ yẹn, kò dẹ̀ tí débi kankan tó máa fi di December, ojú ẹ máa ṣá pranpra nígbà tó bá padà gbé lọ sí gbogbo tó sì ń ṣe wọ́n tó ń ronú méjì mẹ́ta. Ọ̀rọ̀ ìdìbò ní wọn ò dẹ̀ kí à ń pa ẹ̀ náà, wọ́n lè gbé sí 15. I am telling you, tó kò sí nǹkan tó kàn wọ́n. Èèló là ń ra kírètì ẹyin tẹ́lẹ̀? Kírètì ẹyin tó rí yẹn mo ti rà ní 600 naira rí, mo ti ra kírètì ẹyin ní 650 rí. Lọ́bìnrin yìí tó ń ta kírètì ẹyin, it is 2700, 2500, 3000 naira now.
ẹ̀jẹ̀ ó ṣe òun náà lẹ́ ń sọ. àwọn ọmọ Nàìjíríà ó ti wá di nǹkan kan wípé wọ́n ti sọra wọn di useless person, wọ́n ti sọra wọn di ẹni pé kò fẹ́ ṣiṣẹ́ mọ́ kí wọ́n kọ̀ lọ jókòó sí ẹnu ọ̀nà ilé politicians. Those are the equation of those politicians. They know that you will come, wàá see you come and sit down there, a máa fún yín ní rice. Nigerians people, Nigerian stupid mother, Nigeria old fools. Gas mo mọ iye tí mo ra package tẹ́lẹ̀, àti ra gas package 350, àti ra 250, àti ra 400 package. Now it is 1,000 naira gas. Cement mo ti sọ nígbà kan rí, èmi ti ra cement 350 rí, mo ti ra oní 500, 600, 850 rí. Look at how much is the cement per bag. It is 4,000 naira in Nigeria. Ìyẹn ò tún tó yín, àwọn ń pariwo pé ṣé àwọn tó ta tí wọn ò lójútì, tí wọ́n gbé epo láti bí 65 naira tí wọ́n gbé lọ sí 160 something. Epo as at ìjẹta mo ṣe rà ní 400 per litres ní ìjẹta nígbà tí dodo dojúrú. Diesel it is 800 per litres, ìmí gan ta ní 840 naira per litres nígbà tó dojúrú. Ṣáwọn tó ṣe bẹ́ẹ̀ ṣé wọn ò lè gbé lọ sí 1,500? Wọn ò kíyà nípa ẹ̀, ìwọ ló ń kíyà nípa wọn. Ìwọ ọ̀lẹ tó fẹ́ ṣiṣẹ́, tó fẹ́ máa dúró dì wípé kó jókòó sẹ́nu ọ̀nà politicians, àwọn á máa fún ẹ ní 10 naira, 1 naira, 500. Listen, whosoever that supported that old fool, the old fool man, the man that cannot wear cloth for himself fúnra ẹ̀ gan, tí kò lè wáṣọ fúnra ẹ̀ gangan, àwọn tó lè support ẹ̀, they are thugs. They are people that don't have futures. Yes. Those people that can support that man, it is the people that does not have any future again. Ara àwọn ìyá tí wọ́n support, àwọn ìyá tá yí ọmọ wọn ti ta, tọmọ wọn ń ṣe tọ́ọ̀gì kiri, tọmọ wọn ń ṣe ọmọ ọ̀tá, tá yí ọmọ wọn ti bàjẹ́, tá yí àwọn gan ti bàjẹ́, àwọn ìyá tí wọn ò ní hope nínú ọmọ wọn gan mọ́, àwọn ló ń support that old fool man tí kò lè dáwọ́ṣọ fún rẹ̀ sọ́rùn, tí kò lè dárìn tó ń tọ̀ lékiri. Chicken, a kilo of a chicken. My wife told me before that a kilo of a chicken, it is 700, 800, 850, but now it is about 3,000 naira, 320, 3,200 per kilo now. Ṣẹ́ni tó gbé nǹkan kúrò láti 800 tó gbé sí 3,200, ṣé kò lè gbé sí 5,000? Àwọn tí wọ́n, ẹni tẹ́ ò tí ì mọ inú odó tẹ̀ ń kọ̀rùn lásì. A bag of a tomato from 1,000 to 22,000 naira. A bag of a rice mo ti rà ní 6,500 rí. Wọ́n dẹ̀ ń ta tó bá fẹ́ jẹ ráìsì gidi, àwọn gidi at least gidi díẹ̀, from 30,000 to 35,000 naira. Everything become cost. Àwọn yẹn làwọn ń sọ fún yín tẹ́lẹ̀ ò fẹ́ gbọ́, tẹ́sílẹ̀ ò fẹ́ gbà, ẹ wá máa tún lọ tò. Àná tó kọjá yìí wọ́n ti gbé bóyá pharmacy minister tó wà lẹ́kìtì, wọ́n ti gbé àwọn ará bí àsọ fún yín, gbogbo ẹ̀yin ọmọ Èkìtì ẹ lọ bẹ̀rẹ̀ sí ń gbowó ẹlẹ́ń dìbò. Ṣé dodo táwa ń pariwo nìyí? Nígbà tó bá ṣe fi ẹ̀sìn yín mọ fúnra yín, nígbà tí wọ́n gbé ẹni yẹn, kí ló tẹ́ ṣe ń pariwo síta? Kò ní dá fún dodo yín. Ẹ máa jẹ̀yà yín ni, ẹ̀yin lẹ́ máa jẹ̀yà yín náà, kì í ṣàwà. Mo sọ fún èèyàn kan wípé ebi ò lè pa mí sẹ́, bó bá àwọn yín kẹ́ dé old fool yẹn síbẹ̀, èmi Ọlọ́ládé Àlàbá Ṣómìwá, ebi ò lè pa mí. Babaconfirm JP, I am a spiritualist. Gbogbo ohun tí mo lè ṣe láti fi bọ́ Ọlọ́run sọ̀rọ̀ láti rówó ni mo mọ̀. Ebi ò lè pa mí.
nígbà kòró a kọ́ ilé fẹ́ni tí kò nílé. I single-handed build house for somebody that doesn't have house. Nígbà kòró, nígbà tó lé mo kọ́ ilé. I am a spiritualist. Kí dodo wá wà òkè. Òun ni Sunday Igboho. Òun ló ṣe jáde, kì í ṣe ti ẹnìkan. Ó kọ́ ilé onídodo ẹ̀, ó nílé iṣẹ́, ó nílé epo. Yes, ṣùgbọ́n nítorí pé ṣé òun nìkan ni ọ̀dà yìí ayé yìí fún ni. Ó wá rí àwọn tó ń jẹ̀yà ní bàbá wa Sunday Igboho ṣe jáde náà. Ìyẹn ló mọ̀ wá náà jáde, ṣáwa nìkan ni. No, àwa padà rí wípé à ń tì torí ọ̀jàjà. Àwọn tí à ń tì torí wọn jà gan pariwo wípé ta ló ń jà lẹ́kùlé àwọn. Ẹ̀yin lẹ máa jẹ̀yà ẹ̀. Nígbà tẹ́ bá gbé that old fool wọlé tí gbogbo ẹ̀ tún padà dàrú ju báyìí lọ. Tẹ́ bá déwájú tàwa, àwa ò ní ṣàánú fún yín. Yes, mi ò sàwọn prophet fake o. Yes, I don't talk about prophet fake. Tí wọ́n mọ̀ pé ògo tó wà lọ́wọ́ ẹ̀ òkú rí lò, wọ́n á yá ṣàánú fún ẹ, wọ́n á tún gba ògo ọwọ́ ẹ̀. Àwọn yẹn lẹ like, àwọn lẹ pè ní wòlíì. But ẹni tó jẹ́ wòlíì Ọlọ́run gangan, I am telling you, he see reason with Holy Spirit. He can never help you. I can never help you. Yóò mọ̀ pé ṣe ń padà bọ̀. Tẹ̀mọ́ wá ní in fact látọdún méjì nsìn kò sí nǹkan kan, lójú nǹkan ti bàjẹ́, èmi ò lè help ẹ. Nítorí pé ó wà lára àwọn tó gbowó láti vote. Bẹ́ẹ̀ ni, ó wà lára àwọn tó ní kí wọ́n kan àwọn kọ́kan Jésù má gbélébù kí wọ́n sì fi Barnabas sílẹ̀. I cannot help you. Ebi ò lè pa mí. I will continue saying it no matter how hard it may be. Kì í ṣe mi. I am a spiritualist. I am a prophet. Tó bá dẹ̀ tún sọ lọ́kàn ara rẹ̀ pé owó church ni mò ń ná lọ́wọ́ iye èèyàn tó wà ní church mi. Àwọn kan tiẹ̀ sọ nígbà kan, wọ́n ní ìdí tí mo ṣe jáde ni pé káwọn èèyàn lè mọ̀ mí, káwọn èèyàn lè wá sí church mi. Lọ béèrè lọ́wọ́ gbogbo àwọn tó bá ń pè mí. Ṣé mo sọ fún pé kó wá church mi rí? Mi ò sọ fún kó wá church mi rí. No. Ohun tó dè mí pẹ̀lú wọn pọ̀, kí lẹ nílò ká gbàdúrà fún wọn. Kí ló nílò? Òun ní ìdígbà. Òkè báyìí ni o. Bóyá máa yóò tán oníkálukú lọ lọ́nà tí. Nǹkan tó ń pè ní ìránṣẹ́ Ọlọ́run nìyẹn. Ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n máa fàyàn kan yá máa bọ̀ láti Amẹ́ríkà máa bọ̀ kó wá ṣe sábìsì 9 Sunday. They are fake. Olúwa ní kó ṣe sábìsì 10 Sunday. They are fakes. They are fake. Ṣé kìí ṣe owó ṣọ́ọ̀ṣì ni mo ná lọ́wọ́ èèyàn tó wà ń bẹ̀? Ọlọ́run dẹ̀ ń dá wa láre. Ó ń ṣàánú fún wa because we are spiritualists. Yeah. We are prophet. I am prophet. I'm a spiritualist. Olèbí ti fẹ́ pa mí bí ò ní kò lè pa mí, kò lè pa ìran mi. Èmi ni mo sọ bẹ́ẹ̀. No matter how hard it may be, no matter bẹ́ẹ̀ ṣe fi ọwọ́ ara yín kọ́ wípé sẹ́ ẹni tẹ́ ẹ fẹ́ nìyẹn pé kó wọlé. No matter how it may be, I am telling you, ebi ò lè pa wá. A ò ní suffer fún ìṣẹ́jú kan. Ìwọ ló máa padà suffer ẹ̀. Tó bá wá ń suffer ẹ̀, wà wá máa káàkiri dodo church, wà máa káàkiri dodo mosque, wà máa ní kí wọ́n help ẹ̀. Àwọn yẹn náà dẹ̀kẹ́ ni wọn ò ní fi ojú ẹ̀mí wò wípé ẹ̀yin fúnra yín lẹ bà yí ara yín jẹ́. You people lẹ bà yí ara yín jẹ́ fúnra yín. I cannot help you. No way. Tèmi ò ń ṣe wòlíì tó jẹ́ pé ó máa help ẹ tó fẹ́ gba ògo ẹ̀. Àwọn tó ń tàn ẹ̀ tó bá ìránṣẹ́ Ọlọ́run torí nǹkan tí kò dáa tí kò sọ, wọ́n ń tàn ẹ̀ ni. Gbogbo àwọn tí wọ́n pè ní ìránṣẹ́ Ọlọ́run tó bá ti rí nǹkan tí kò dáa báyìí, ó máa sọ ni. Ìdí tọ́lọ́run ṣe pè wá nìyẹn. When you see what is wrong, you will say it. So that you can put people in the right way. Ẹni tó bá dẹ̀ ń sọ ohun tó wrong, táwọn èèyàn ń ṣe tó wrong, láti lè put people to the right way, ayé ò lè fẹ́ràn rẹ̀ láéláé. So therefore, àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ fake yẹn wọn ò ní sọ because they want the world to like them. God said, it is God that have said it. It is a prophecy. If it does not come to pass now, I believe it will come to pass then. It is just a matter
of time. T-I-M-E, time. He said, it will get to a stage, PDP, they will unite at all cost. Ẹ jẹ́ ká máa wò. I am telling you. So many people say, hey, Kirika, let's see if God is a liar. Let's see if it is a liar. It's not a liar. Kí ni mi ò ti sọ? Ṣé ń pa Felix ní tó pè ní Pastor Felix? Ẹ̀yin lẹ gbọ́ràn. Ìgbà tí mo sọ bá àwọn èèyàn ní mo kórìíra àwọn èèyàn ní bàbá yìí gan gbogbo ọjọ́ ni. No, kì í ṣe bẹ́ẹ̀. Ṣé ohun tọ́lọ́run fún mi rí òun lèmi wá sọ. Kí ni tèmi tí mo máa kórìíra ènìyàn? Kí ni tèmi tí mo máa hate ènìyàn? Kí ni tèmi tí mo máa dislike ẹni tí Ọlọ́run dá? Ṣùgbọ́n tọ́lọ́run fún rẹ̀ bá sọ fún wa wípé ẹni tóun dá yìí ṣe èyí ó ti kẹ̀yìn sóhun, ká sọ fún gbogbo àwọn tó fẹ́ gbé ṣìnà ká sọ pé báyìí lòun Olúwa wí nípa ẹni yìí. A ní láti jáde ká wá sọ níbo ló wà lénìí. Gbogbo owó tí wọ́n gbà tọ́lá àwọn fẹ́ ṣe iṣẹ́ oyin níbo ni gbogbo ẹ̀ wà? Many people they have called me. Ọ̀rọ̀ kan náà onítàgbé. Bẹ́ẹ̀ ni wọ́n sọ fún wọn pé mi ò ẹjọ́ ẹ má dé mi dá sí mi ò mọ kankan nípa ọ̀rọ̀ owó. Anything tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ owó pẹ̀lú Yorùbá nation ẹ gbàgbé mi. Iṣẹ́ tí mò ń ṣe òun lórí ọṣẹ túdè àwúrí ọlà ọṣẹ olókìkí ajé ẹ̀bù low span count road open ẹ̀bù sangun I am okay. Ẹ̀bù jẹ̀dí I am okay. Ó tán. That is the only thing we can do together. Tó bá pè nǹkan tó need ni ẹ kó bá pè mí máa sọ fún ẹ pé báyìí ló ṣe rí. Ẹ̀bù ìdákọ́lẹ̀ àlékó ọ̀pá ẹ̀yìn egbògi that is what you want, everything wan be. Ìsétọ̀ which is a prostate, everything is here. Diabetes, it is here. Ṣé get it? Tó bá dẹ̀ nígbàgbọ́ ni kó order, if not you kò waste time rẹ̀. Don't send your money to me if you don't have faith on them. Àwọn tó nígbàgbọ́ ẹ̀ ló lè order. Ẹ̀bù hypertension, egbògi hypertension. Àwọn tó ń ṣe sọ testimony fún mi títí di èní, they are still there. They called me with good testimony. Ó dẹ̀ máa ń sọ fún àwọn tó bá order tó bá ti gbàgbọ́ fi sílẹ̀. Egbògi àfàtọ̀, penis enlargement, gbogbo ẹ̀ ló wà. I'm okay. Egbògi ni ewé àti egbò la fi ṣe, Ọlọ́run sì ló dá wọn. Sẹ́yìn ẹ̀ ò sọ pé I am babaláwo, and if you call me babaláwo so be it. Orúkọ ló ń pè ní babaláwo. Pásítọ̀ torí yẹn náà orúkọ ni, àáfà torí yẹn orúkọ lásán ni, ọlọ́ládé tó ń pè orúkọ lásán ni, ayọ̀ tó ń pè ẹ́ orúkọ náà ni. It is a name. So, anything you can call in as much which is a name tí kò dẹ̀ jẹ́ wípé orúkọ burúkú ni, that I can defend. I'm okay with it. Many things have got wrong. Why is it only church they attack? Àti sọdodo yẹn náà. Open your eyes. Why when they attack us? Why is our leaders don't talk about it? So no, I have told you. They can't talk about it. Ṣé táwọn gan bá sọ nípa ẹ̀ wọ́n á yọ wọ́n kúrò nínú ipò tó wà. Bọ́bá tó bá kó wá padà lọ tún fi bàbá tó máa kú tè nítọ̀la yẹn kẹlẹ́ tún fi jẹ president. I am telling you, you will see. Kò lè rọrùn. Kò dẹ̀ lè jẹ́, no matter how it may be. Ohun tọ́lọ́run ṣì ń sọ fún wa nìyẹn. Àwa wá dúró lórí ẹ̀ wípé sẹ́ ẹ jẹ́ ká wò bóyá onírọ́ ni Ọlọ́run. Ọlọ́run ò sì ń ṣe onírọ́.
ṣùgbọ́n jẹ́ ká máa wò bóyá onírọ́ ni Ọlọ́run. Common international passport lọ bèrè dáadáa sẹ tó bá dẹ̀ délé mọ́là ọ̀fẹ́ ni gbogbo òfin tó gbé kalẹ̀ lẹ́kọ̀ọ́ kinní kan biometry mo pè yàn kan lánàá sìn jọ ìyàwó mi máa ṣe passport kinní kan ó ní ó di September passport wèrè wo mo fẹ́ ṣe mo kàn fẹ́ try láti béèrè lọ́wọ́ ẹ̀ kí n lè mọ information tí mo tún fẹ́ fún yín lénìí ni ẹ jọ ìyàwó mi máa ṣe passport gbà tó máa sọ fún mi ní September ṣé wọn náà rí you can't see it tó bá dẹ̀ délé mọ́là bó ló fẹ́ ṣe passport lénìí wàá gbà kò dẹ̀ sí gbogbo protocol tí wọ́n gbé kalẹ̀ lẹ́kọ̀ọ́ àbí ní orílẹ̀-èdè Yorùbá kò sí mbẹ̀. Everything you want to get at Mola place it is free. Kò fàyè ràn wọ́n lọ kò fàyè dẹ̀wọ̀n kò fàyè gbogbo ẹ̀yin tẹ̀ ń gbé nose mask kiri nínú kí ló ti ń porúkọ ẹ̀ yẹn ní báǹkì lọ sílùú Mọ́là wọ́n máa gbé ẹnu wọn wọ́bẹ̀ ní pẹ̀lú tọ́ ẹ̀ nínú kámẹ́yìn tó bẹ̀ tọ́ ẹ̀ á tutọ́ síbẹ̀ kò dẹ̀ sẹ́ni tó máa mú wọn ṣèwé kò lọ ti mú yín. ẹ ronú ẹ̀yin ọmọ Yorùbá nítorí pé àwa tá à ń tìtorí yín dìde bá àwọn à ń sọ̀rọ̀ yìí ẹbí tàwa náà sọ fún wa pé ká fi ẹjọ́ yìí sílẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé Ọlọ́run ló pè wá lání kò ṣeé ṣe tó bá wá di pé ẹ̀yin tá à ń tìtorí ẹ̀jà ẹ̀ ń parọ́ pé ta ló ń jà lẹ́ǹkùlé fáìn ebi ò lè pa wá ebi ò pa wá rí bẹ́ẹ̀ ni mo sọ mi ò tìtorí Yorùbá ni mi ò tìtorí ohun tí mo sọ yìí kí n wá gbowó mi ì gbowó lọ́wọ́ YouTube rí mi ì gbowó lọ́wọ́ Facebook rí mi ò gbowó lọ́wọ́ TikTok rí mi ò gbowó lọ́wọ́ Instagram rí I don't tó bá lọ wo gbogbo fọ́tò mi èèyàn kan tiẹ̀ sẹ́ni mẹ́sẹ̀sì mi ohun kìíní kan dá òun fẹ́ bá mi fi cover sórí kìíní mi mo ní mi ò ní di cover kí ni mo fẹ́ fi cover ṣe mo fi bá ṣe sọ́nà mo ṣe máa gbé kalẹ̀ ńbẹ̀ tó pé mi ò ní ìdí owó kí ló kàn mí pẹ̀lú yìí náà ohun tọ́lọ́run rán mi ohun mo wá ṣe mi ò dẹ̀ fẹ́ kọjá ohun tó rán mi kí n má bàa lọ tẹ́ ó ti bà gbogbo ẹ̀ jẹ́ ohun tí mo ṣe ń sọ yìí ni wípé ẹ gbọ́ ohun t'Olúwa ń sọ let us do what it is necessary bẹ́ẹ̀ ni Yorùbá nation gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí ẹ̀ tẹ́ ń pariwo ọ̀rọ̀ Yorùbá nation tẹ́ wà lókè ṣe ń gbọ́ mi ẹ̀yọ́ mo máa ń sọ àwọn èèyàn pè mí kí n dìde bàbá Sunday Igboho wọ́n ṣáà no ohun tí Sunday Igboho bá sọ làwa máa tẹ̀lé I stand on the mandate of Sunday Igboho ṣá tó bá ti ló yá we follow èèyàn kan ò lè tì mí yeah no wọ́n dẹ̀ ṣe ń pè mí náà tó ń ṣe no àwọn míì sọ ń pa àwọn owó wà táwọn máa kó fún wa ká lọ ṣe gbá no I don't want it èyí tó wà lọ́wọ́ mi tó mi ń ṣe olówó ṣùgbọ́n mo wà contented nípa ohun tọ́lọ́run ṣe fún mi mi ò dẹ̀ ní jẹ ìyà láyé because I am a spiritualist mi ò dẹ̀ fi ara mi ṣeré fún ọjọ́ kan ojúmọ́ kan oògùn kan ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mi ò sọ wípé a ò lè kú o anybody ló lè kú at any time ẹ má fi ikú yọ ẹnikẹ́ni ṣùgbọ́n bí èèyàn kan bá padà lọ kú ṣé ò ń gbọ́ mi ní ipò òṣìkà àwa máa jáde láti sọ pé ipò òṣìkà ló fi kú sẹ́ ṣò tó bá pé ti ikú tọlọ́run ní téèyàn bá kú kú sí wàhálà anybody can die at any time anybody can die at any time. Ọlọ́run òun ló ní gbogbo agbára nínú ayé àti ilé ọ̀run we cannot suffer the international passport ni mo sọ yẹn if you want to get international passport fún sí what is all we have a 4 months 5 months kó tó get ẹ̀ tó bá má padà get ẹ̀ gan náà owó ńlá ni passport Nàìjíríà
àti mo gbé wọn lẹ́nu jó lánàá ni mo ń sọ yìí, mo fẹ́ gbé wọn lẹ́nu jó kí n lè lọ́rọ̀ sọ lénìí. Ó ní 75,000 naira. Ó ní 75,000 naira. Ó tún wá níyà tàbá tiẹ̀ wá fẹ́ rí ṣe ta lè gbà á láàrin bí 2 weeks. A tún máa lọ sí àwọn ìlú mọ́là yẹn ní Kwara. Tó ti claim àwọn tó ti claim gbogbo Kwara yẹn tábà ṣọ́ra gan mọ́là ti claim ẹ̀, Fúlàní ti claim ẹ̀. Ló ti máa lọ gbà á. All in order to have information, genuine information to tell you people. 75,000 naira. No mọ̀ bóyá o rí. 75,000. $75,000 on olóògbé. Passport tó jẹ́ ogún ìbí tiwa ni. 75,000 naira. Wọ́n ti sọ owó yẹn di nǹkan anything. 75,000 láyé ìgbà àwọn bàbá wa. Tí bá tiẹ̀ wọ ẹlòmíì gan lákọ̀ pé owó mọ̀ ni owó yìí ti wá di rádaràda. Ẹ ti sọ owó yìí di rádaràda. A kọ̀ pé owó pẹ́ẹ́ù. Owó ti di rádaràda. Bàbá dọ́jà náà ta la fẹ́ lọ ra gbogbo nǹkan tá a fi ń ṣe ewé àti egbò. Ẹ̀rù Ọlọ́run máa bà ẹ́ tó bá bọ́ ṣe ń pe owó. So therefore kì í ṣẹ́jú àwa náà. Ìwọ tó pè wá ta ní pé iye báyìí là ń ta nǹkan yìí, kì í ṣe ẹjọ́ mi. Tí tá a bá dé ọjà tó bá rí bí iye tí wọ́n ń pe owó, ẹ̀rù Ọlọ́run máa ń bà wá náà. Ọ̀nà wo la ti fẹ́ ṣe? Èèyàn mélòó ni mo fẹ́ ràn lọ́wọ́ nígbà tí kì í ṣe pé mò ń gba ògo èèyàn? Àwọn tó ń gba ògo èèyàn ló ń ràn èèyàn lọ́wọ́. Wà á lè pé wọ́n ràn ẹ́ lọ́wọ́. Wọ́n á ràn ẹ́ lọ́wọ́, wọ́n láwọn fún ẹ nílé, wọ́n á dẹ̀ gba ògo ẹ̀. Wọ́n á ràn ẹ́ lọ́wọ́, wọ́n láwọn fún ẹ ní kinní, wọ́n á gba ògo ẹ̀. Wọ́n á ràn ẹ́ lọ́wọ́, wọ́n láwọn ti ṣí rẹ́sítọ́ráǹtì kẹ́ wá máa jẹ oúnjẹ 24 hours, wọ́n á gba ògo ẹ̀. Àwa ò nógo èèyàn tá a fẹ́ gbà nítorí pé gbogbo tá à ń sọ yìí tí wọ́n fẹ́ achieve inú ayé nìkan ló wà. Adájọ́ dákẹ́ òun ni Ọlọ́run nínú ayé. Ó lóun máa jọ kẹwa ni, ṣùgbọ́n tá a bá dé ọ̀run òun máa ṣàwákẹ́. So therefore kí ni wọ́n fẹ́ ṣe? Tẹ́yẹ tí mo rà náà la máa padà ta fún wa. Tẹ́tí ìwọ bá dé tó ní kí n ràn ẹ́ lọ́wọ́ tó gbà lọ, kí tọ̀hún bá dé tó ní kí n ràn ọ́ lọ́wọ́ kí n kó ń gbà lọ, kí yìí náà dé kó ní kí n ràn. Báwo ni mo ṣe fẹ́ function padà? It is not as if we are wicked. We are not wicked. Ìdí yẹn náà ló ṣe báwa náà ń risk ẹ̀mí wa nípa ọ̀rọ̀ tá à ń sọ lójú. It's a risk. Wọ́n ń pè wá, wọ́n ní ká dákẹ́, wọ́n ní ò gbọ́dọ̀ porúkọ àwọn, báwọn máa pa wá, àwọn máa ṣe dá, but yet we continue doing it. Nítorí àwọn nǹkan yìí they becoming hard. Wọ́n ń lé, gbogbo ẹ̀ ń lé, àti jí àti mú ń lé la ṣe ń jáde. Kí ló kàn wá pẹ̀lú ẹ̀ tí kì bá ń ṣe pé ohun tó ń ṣẹlẹ̀ yìí? Tá a bá sọ kí ló kọ̀yàn? Tá a bá tún sọ̀tàn kí ló kọ̀yàn? But a ò lè dúró. We need to say something. Ohun tá a rí ni everything daily wrong. Ìwọ máa wò, jẹ́ kí n fún ẹ ní illustration nípa politicians. Ilé ẹ dọ̀tí. Your house was still dirty. Èèyàn kan wá lóun fẹ́ wá bẹ fọ ilé ẹ tó dọ̀tí. Ó dey disagree wípé no, mo fẹ́, mi fẹ́, I don't want you. Kí ló kàn yín? Bí ilé tèmi ni, ṣé ilé ẹ ni? Yeah, I don't want you.
ó ló dandan òun máa wá fọlé ẹ̀. Nígbà tó yá ó tún fi owó bẹ́ẹ̀ pé kó gba owó kóun lè wá fọ ilé ẹ̀. Ṣé wọn pé jẹ́ kó o fura? Tó bá jẹ́ pé àwa ń sọ analysis ìwọ ló fẹ́ gbọ́, ṣùgbọ́n nígbà tó bá ń jẹ ìyà ohun tó fẹ́ ṣe, tó tún fẹ́ dáwọ́lé yìí, tá a ní kó má dáwọ́lé yìí, kẹ́yàn olótìtọ́ sínú ibi tó yẹ kẹ́yàn sí, àbí kí a pín ìlú yìí. Àwa máa padà tún jáde aṣọ fún ẹ, aṣọ fún yín, àwọn lè ṣe nǹkan kan nítorí ti jẹ́ ogún ilé wọn, àwọn ló kàn. Sọ̀rọ̀ àwọn náà kọ́ fẹ́ débẹ̀ kọ́ ṣe ìtọ́ni ṣe ni, kọ́ ṣàìpá àwọn náà kó wà nínú rẹ́kọ̀dì pé they are a president in Nigeria. Olórúkọ tó ń pè wọ́n, Ọbásanjọ́ olórúkọ tó ń pè because he has been a president. Bóyá kinní kan olórúkọ tó ń pè wọ́n, bóyá father of kinní kan ìgbà olórúkọ tó ń pè wọ́n for life. They have immunity for life. Their children have immunity for life. That is why they want to go there. Ìwọ ò dẹ̀ mọ̀. Ìwọ tó ń bú wa nítorí wọn ò mọ̀ yẹn. For life. Tó ti wà nínú constitution wọn bẹ̀. Ìwọ ò dẹ̀ mọ̀ tó ń bú wa. Tó lọ́mọ yín ni ẹ jẹ́ ó ṣe. Ẹni tí ò lè dá nìkan wọ aṣọ ẹ̀ fúnra ẹ̀. Tí kò lè dá nìkan jẹ oúnjẹ. Dẹ́kọ́ tẹ̀ bu ráìsì sílẹ̀ tán kó dá nìkan jẹ tán. Ẹni tí kò lè dá nìkan bọ́ta àfi tí wọ́n bá dé pampers fún. You know what we are saying. Tó yẹ kẹ́ ká jọ sọ pé kí wọ́n lọ relax. Káwọn tó jẹ kó lè ṣe kọjá kó ṣe. Ẹlòmíràn máa sọ Ọlọ́run ìgbàgbọ́ ti bàjẹ́ gan. Àwọn afọ Ọlọ́run tó bá kinní kan ṣe, Ọlọ́run ò ló bá ṣe. Ọlọ́run ò bá anybody ṣe o. Ọlọ́run kọ́ ló bá ń bọ̀dé ṣe, ọgbà ń bọ̀dé náà síbẹ̀ ni. Ọlọ́run kọ́ ló bá Fáṣọlá ṣe, àní Fáṣọlá, Ọlọ́run tó bá Fáṣọlá. No, àwọn fúnra wọn náà lọ gbé Fáṣọlá síbẹ̀. Don't relate all these things with God. Tọ́lọ́run bá ṣe fún rẹ̀, you will discover that everybody will have peace. Peace will be upon everybody. Ṣùgbọ́n wọn tó pọ́ lọ́run ti fi wọ́n sílẹ̀ kó máa ṣe ilé ayé. Ó dẹ̀ dúró lọ́run kó máa wò pé ọ̀ ń padà bọ̀ wá bá mi. Wọ́n ń ṣe ilé ayé bó ṣe wù wọ́n. Ṣé ilé ayé bó ṣe wù wọ́n? Àwọn náà lọ fi Sanwó-Olú sílẹ̀. Sunday tí wọ́n ń bọ̀ láti Èkìtì tó jẹ́ pé táwa gan fúnra wa mọ̀ wípé owó lọ fi ra vote, owó lọ fi ṣe gbogbo ẹ̀. INEC tó lóun pàṣẹ gan, ó mọ̀ pé fake INEC. Dodo àwọn tó rí tí EFCC kó ìṣòrí wọn ta bójú ọmọ yahoo ni wọ́n kó ni. Tó bá máa fi di ijọ́ kẹta ijọ́ kẹrin wá títọ́ máa ti gbé fọ́tò wọn síta. Ìtàtọ̀ mú pásítọ̀ kan tó gbé cocaine tó ń lọ sí Kenya, ìwọ orí fọ́tò ẹ̀ ń ta. Dodo àwọn tí wọ́n lọ láwọn kó nínú ìdìbò kí n sọ fún ẹ, dodo wọn lọ ti máa rìlíìsì dànù pé kí wọ́n máa bá lé wọn lọ. Tó pa àwọn tó wà nídìí àwọn alágbára ni. Wọ́n ń tàn ẹ́, ìwọ náà dẹ̀ mọ̀ pọ̀ ń tàn ẹ́. Ṣùgbọ́n nítorí pé o ti jí ọ̀lẹ, o ò fẹ́ ṣiṣẹ́, o ti wà okay, tí kọ́kọ́ máa fún ẹ ní 3,000, 4,000, 5,000. Ṣé o ti gbà bẹ́ẹ̀ fún ayé ẹ pé báyìí ẹ ṣe fẹ́ rí nìyẹn? Ṣé èmi ti rí bẹ́ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ti gbà pé they should continue like that. Wọ́n ń bọ̀ láti kínní tó ti di president ni o. Wọ́n dẹ̀ close ọ̀nà airport. Àwọn lot of cars they are there for more than 3 hours. Ọba di president nǹkan. Clap for you. Ọba di president nǹkan báwo ló ṣe fẹ́ rí? Ẹ ronú. Ọ̀pọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀ l'Olúwa ti ẹnu mi sọ fún gbogbo àgbáyé. Ó dẹ̀ ṣẹ bẹ́ẹ̀. Tó bá pè mí ní fake prophet kò sí wàhálà. Gbogbo àwọn tá a bá ti dúró sórí òtítọ́ tá à ń sọ̀rọ̀ báyìí náà fake prophet ló máa pè wá. Sọ wọ́n pe Jésù bẹ́ẹ̀ náà.
ọ̀pọ̀lọpọ̀ even Noah nígbà yẹn náà wọ́n pè ní fake prophet until that the deed has been done lọ́tọ́ wá ń kanlẹ̀kùn Noah èmi ni ẹ̀gbọ́n bàbá rẹ̀ ò bá ṣílẹ̀kùn fún mi kò jẹ́ kí n wọlé. Noah ní àkókò ti tó, àkókò ti parí o, òun ti tilẹ̀kùn o, òun ò lè ṣílẹ̀kùn fún wọn. tó bá wá rí wòlíì lẹ́yìn ìgbà tí gbogbo ohun tó lọ sáìn fún rẹ̀ tó ní kó bẹ́ẹ̀ ló yẹ fẹ́ kó rí tó bá wá rí ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ tó wá dọ́dọ̀ ẹ̀ tó ní kó fún ẹ lówó ebi ń pa ẹ́ tó ṣe é fún ẹ kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run fake ni. Ṣe fake bó ṣe rí nìyẹn. Go to the Bibles kọ́ máa ní ìránṣẹ́ Ọlọ́run ò ń jà. Ìránṣẹ́ Ọlọ́run wo ni kò ń jà? Ṣé Mósè ò jà ni? Èlíṣà ò jà ni? Èlíjà ò jà ni? Samuel ò jà ni? David ò jà ni? Go and check them. They all fight. Abraham ṣé wọn ò jà ni? They fight the good faith. They fight ọjà ìjà rere ti gbàgbọ́. Wọ́n jà now. All of them fight. Go and check all the man of God in the Bible. Naaman, olórí ogun ní Syria, they fight. All of them fight. Tí Joseph ò bá jà, ṣó máa lọ jẹ second in command ní Egypt ni? Gbogbo wọn ni wọ́n jà. Àwọn ní man of God kò ń jà. Man of God kò ń sọ̀rọ̀ bá ṣe ń sọ̀rọ̀. You are a mad person. Ẹni tó bá ti sọ òtítọ́ pé máa sọ̀rọ̀ la ṣe ń sọ̀rọ̀ yìí. Tó bá jẹ́ pé ohun tó ń jáde lẹ́nu òtítọ́ ni bó ṣe jọ bí ti sọ̀rọ̀ òun la ṣe ń sọ̀rọ̀ yìí. Ayé ò dẹ̀ fẹ́ gbọ́ òtítọ́ nítorí pé òtítọ́ wọn korò gidigidi gan létí ọmọ aráyé. Still we will continue saying it. We will not leave it because it is God that is directing us to be saying it. Ẹ ṣe wípé níbi kan tá a gbé sí parí náà bá ṣe ń sọ yìí náà ní inspiration ẹ wá ládẹ̀ ní láti máa sọ fún yín. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ ronú. Gbogbo àbọ̀ mi lórí ọ̀rọ̀ tí mo ti ń sọ látàárọ̀ ni wípé tá a bá fi àdá tá a jù sókè ní gbàgbà ibi pẹlẹbẹ náà ló fi ń lélẹ̀. Òun lọ̀rọ̀ àwọn politicians, òun lọ̀rọ̀ gbogbo àwọn olórí yìí. Èmi ò ní kẹ́ ẹ má lọ sí kóòtù dúdú bí tó mú tẹ́ máa lọ, ṣùgbọ́n kẹ́ ẹ máa ronú wípé dúdú bí tẹ́ ẹ ti ń lọ yìí gan kò gbé nǹkan tẹ́ ẹ fẹ́ jáde. Prophecy dẹ̀ ti sọ gbogbo àwọn leaders yìí kò sọ̀rọ̀ nípa ohun tẹ́ ẹ ń bá yín sọ yìí àfi tẹ́ ẹ bá ja ogun. Tá a bá ja ogun kò síbi tá a ń lọ. Mo ti sọ wípé 2023 wọ́n máa yọ president, ìyẹn ti di dandan, kò sọ̀rọ̀ ńbẹ̀. The only thing tí wọ́n fi ní yọ president ní 2023, the only thing tí Nàìjíríà ò fi ní go on ní 2023 àfi tá a bá dá wàhálà lẹ̀, tá a bá jagun. Ta ló wá fẹ́ jagun? Òun ló ń ṣe gbogbo yín. Tá a bá sọ̀rọ̀ ogun a máa bú wa. Tí kí ni mánu yìí sọ? It is why don't go and pray. How many times am I going to pray to God before God answer? Mélòó ni mò ń gbàdúrà fún Ọlọ́run pé kó ṣe mí láàánú kó tó ṣe mí láàánú. Tí n bá pray sínsìn pé Ọlọ́run mo need nǹkan báyìí kí ilẹ̀ òní yìí tó ṣú. This is Thursday. Òru Thursday láwa yìí. Wednesday stroke Thursday ni mo wà nínú ẹ̀. Tí n bá pray pé Ọlọ́run ṣe nǹkan báyìí fún mi. I am telling you now, between now to that 24 hours ó máa ṣe. Kò wá ṣẹ̀ṣẹ̀ wá sọ pé kí mi lọ máa pray. Am I a fool? Àdúrà táwọn pastor tiẹ̀ ti ń pray, àwọn foolish pastor ẹ̀, àwọn wicked pastors, àwọn selfish pastor ẹ̀ tí wọ́n ti ń pray for more than 30 years. Tí kò sí solutions and things get worse every day nítorí pé kí ni wọn ò fẹ́ gbóhun tọ́lọ́run sọ fún wọn. Ìwà tó wọ́n ti gbọ́ ní ìlú ìyá ti pín tipẹ́. Wọ́n ń ṣe ìfẹ́ inú wọn. Ìtọ́lúwa sọ wọ́n ń da ìwọ́n ń kọ̀ tí ẹsẹ̀ gbẹ́ kan ṣẹ̀gẹ́tì mi. Wọn ò fẹ́ kú, wọn ò fẹ́ já ogun, wọn ò fẹ́ sọ nǹkan tó wà lẹ́nu wọn jáde. Ṣé ohun tó tà ń sọ ńlẹ̀ yìí kì í ṣe ohun tí a máa sọ léde tá a máa pati. Ṣètò tó yẹ máa ń pé àwọn ìránṣẹ́ Ọlọ́run kan mo tún máa ń kó wọn pọ̀ nìyẹn like bí Oyèdépò
àwọn kan máa sọ tó bá ti sọ wọn á tún fi sílẹ̀. Nǹkan tá a ní láti máa sọ ní ojoojúmọ́ ni Oyèdépò is trying, he's saying his own, but àwọn máa ń sọ àwọn á jù sílẹ̀, wọn ò ní sọ náà nígbà díẹ̀, kò dé jẹ́ kó rí bẹ́ẹ̀. We need to eat, continue to eat it. Àti ẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ Oyèdépò. Àwọn tí wọn ò sọ nǹkan, àwọn bíi pásítọ̀ Adébóyè, ẹjọ́ ń tanra yín, tí wọn ò sẹ́mi mímọ́ nínú wọn. Kò sí ẹ̀mí mímọ́ tó kéré báyìí nínú Adébóyè. Olúkọ̀yà tó rí yẹn tó ń ṣe báyìí, wàláì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ Olúkọ̀yà inú náà lẹ ti máa bára yín, tó pé wọn ò sọ òtítọ́. Àdúrà tẹ́yìn wá ní wọ́n ń gbà yẹn, láti ọdún tó ti wọ́n ń gbà, you tell me kí ló ṣe Nàìjíríà? Things become hard. Ọmọ Olúkọ̀yà kì í sọ fún ẹ, ṣé wọ́n ṣiṣẹ́ ni? Ṣé wọ́n suffer ni? They have money. Olúkọ̀yà have money. Adébóyè have money. All these pastors you are seeing, they have money. Jeremiah have money. Igi ńlá have money. Kò sí nǹkan tó kàn wọ́n. Àwa ò lówó, but ebi ò pa wá. But we have a rí feeling nìyẹn wípé àwọn èèyàn náà ń jẹ̀yà bá ṣe ń jẹ̀yà yìí. That is why we come out. Ṣọmọ wọn jẹ̀yà ni? Ṣọmọ Adébóyè jẹ̀yà? They have money. Ṣọmọ Oyèdépò jẹ̀yà? They have money. Kúmúyì tẹ pè ní bàbá tí kò lo TB, go and ask tọmọ ẹ bá jẹ̀yà, tọmọ ẹ ò bá jẹun tó fẹ́, tọmọ ẹ ò bá ná owó tó fẹ́ lákòókò, tọmọ ẹ ò bá lọ sí school tó fẹ́ lákòókò, convenient school. Àwa sì máa ń struggle láti sanwó school ọmọ ni, ṣùgbọ́n a máa ń san àṣírí wa ń bò. Do you get me? Yeah. Wọn ò jẹ̀yà. Ní àwọn yẹn lọ ń gbàdúrà fún yín látọdún tí wọ́n dẹ̀ ti ń gbàdúrà yìí. Ìlú yìí ò succeed. Ìlú yìí ń bàjẹ́ sí lójoojúmọ́ ní àwọn ọmọ ohun tó tún máa ṣẹlẹ̀ lé ní Thursday tí gbogbo wa bá jí. Àwọn ọmọ ohun tó máa ṣẹlẹ̀ níjọ́ Friday, Sunday tó ń bọ̀ yìí gan, a ò mọ ṣọ́ọ̀ṣì táwọn Boko Haram tún máa lọ. Nígbà tá à ń sọ̀rọ̀ nípa tọ̀wọ̀, àwọn oríṣiríṣi náà àtàkì wa. Mo wá sọ fún wọn wípé ṣé Ọlọ́run ṣó travel ni? Ṣé Ọlọ́run yìí ṣó travel ni? Nígbà tí Boko Haram lọ sọ́wọ̀ láti lọ pa àwọn ọmọ Ọlọ́run nínú church, ṣé Ọlọ́run travel ni? Tá à ń sọ nípa pé kí gbogbo yín kẹ́ di àmọ́ra, at least ẹ try effort yín, just try your best. Ẹ sì try best yín, òun là ń sọ. Ẹ try best yín. Ó sàn ṣe ràdàràdà. Mo ṣáàrí èèyàn nínú èyí tí wọ́n sọ nínú tèkìtì yìí tó jẹ́ pé wọ́n yin ìbọn pẹ̀pẹ̀pẹ̀ báyìí, òun dẹ̀ sá níbẹ̀. Ìbọn ò bá nínà á ṣáà ní nǹkan tó wà lára ẹ̀. Adẹ̀lẹ́ni tí wọ́n lọ mú náà lẹ́kìtì tó pé bíi minister of pharmacies bí nǹkan bíi pharmacist bí nǹkan tó mú lẹ́kìtì náà lánàá. Ẹ try effort yín, just try your best. Ẹ try best yín bí ta ti ń sọ. Ẹ káwọn èèyàn jọ ẹ try best yín, ẹ máa try láti lo nǹkan. Àwọn kan ń ta àtàkì wa. Ṣé Ọlọ́run sùn nígbà táwọn bandit lọ? Ó sùn ó travel nígbà táwọn bandit lọ sí ṣọ́ọ̀ṣì ní Ọ̀wọ̀ tó lọ pa wọ́n ni. Ológun nìkan ló lè get ohun tí mo sọ. Anybody tó bá attack mi lórí ohun tí èmi sọ, mo rí wọn pé they are just fool or they are part of them. Ẹ try kẹ́ help ara yín. Torí bá ń fún ẹ, ó mú ohun tó máa lò náà. Yeah. Tó bá fẹ́ ṣe menstruation, yes, you know the right thing. Báwọn kan ò lo aṣọ, àwọn kan máa lo pad, you know the right thing. Kí ló dé tí ìránṣẹ́ Ọlọ́run yín ò ṣe sọ fún ẹ wípé èṣù ló ní pad, ọ̀ aṣọ tó gbé síbẹ̀ yẹn èṣù ló ní láti fi ṣe period ẹ̀. Woman of 60 years old, 65, 70, they are still using bra. Kí ló tí ìránṣẹ́ Ọlọ́run yín ò ṣe sọ fún ẹ pé they are still using bra? Kò ṣe sọ fún ẹ wípé èṣù ló ní, don't use it. Tó bá wá dìdá pé kẹ́ ẹ lo ewé àtegbò, a máa lé èṣù ló ní. You better open your eyes now before you will die. Tó bá dẹ̀ kú, tó kú ikú tí ò jẹ́ okú, wàá jẹ̀yà lọ́run. Sọ pé mo sọ fún ẹ pé anybody can die. Irú àwa tó rí yìí náà, we can die at any time.
kò sí nǹkan tó kan ẹnikẹ́ni, ṣùgbọ́n ìwọ tí ẹ ṣe wọn tó lè ṣe, jẹ́ kọ́kàn ẹ gan sọ fún ẹ nígbà tó fẹ́ pa ẹ pé ìwọ náà mo ṣe wọn tí mo lè ṣe. Ẹlòmíì tójú bá ń dùn á lọ gba glass. Why your pastor did not tell you that glass it is evil? Tó bá ti dìgbà pé ewé àtegbò báyìí wọ́n máa ní evil ni, asthma ń ṣe ẹ́, wàá lọ ra ìhélà. Kí ló dé tí pastor ò ṣe sọ pé ìhélà tó lọ, even many pastors they asthmatic tó dẹ̀ ń lo ìhélà, kí ló dé tí pastor ò ṣe sọ pé ìhélà yẹn it is evil? Open your eyes, má jẹ́ kó dẹ̀ lórí ru. Ó sọ fún èèyàn kan náà lánàá, ṣẹ́dẹ́ ní ewé àtegbò wọ́n ní kò dáa, wọ́n léṣù ló ní. Aṣọ tó ń wọ̀ yìí tó wọ̀ sọ́run yìí, kí ló dé pásítọ̀ ò ṣe sọ fún ẹ pé aṣọ tó wọ̀ yìí èṣù ni, kó máa bọ́ra lẹ̀ kó má wọ pátá, kó má wọ anything, kó jáde ńlé lẹ́kí lọ́ máa padà sọ wọn ní wèrè ni ẹ. Tó bá di pé wọ́n tún sọ pé èèyàn kan dé ní ìṣe ọkùnrin tóbìnrin ká má wò di ìyàwó mi o, ẹ má wò di ìyàwó mi o. Listen to me carefully. Ìwọ fúnra ẹ ló máa fi ìyàwó ẹ sílẹ̀ báyìí fún dókítà nígbà tó bá fẹ́ bímọ pé ó yá kó lọ bímọ, kí dókítà dẹ̀ máa wo ìdí ìyàwó ẹ. Bóró yẹn ṣe rí nìyẹn. Ìwọ ló dẹ̀ máa pariwo ọlọ́mọ ti torí ìyàwó ẹja ètò pé yàn ń lọ wọ́n wò díẹ̀. Àwọn tó usefully nígbà tó bá fẹ́ bímọ, it is a condition. When condition happen, you must do what is necessary. Condition lo happen táwa náà fi rí pé àwa náà ní nǹkan tó jẹ́ ká lè lò like bulletproof tó ló ń bá dé gbà kó jẹ́ kó ṣiṣẹ́ fine, ògo ni fún Ọlọ́run. Even the police, the force, they have their bulletproof. Condition ni tí kò bá ṣe wá nínú ìyàwó mi ò ní tó pé ọmọ àwòdì ìyàwó mi ò gbọ́dọ̀ kò ní lọ bímọ, ìwọ ló fẹ́ gbẹ̀bí ìyàwó. Are you a doctor? Ṣé àwọn onílàákàyè nìkan ló lè understand ohun tí mò ń sọ? tó pé Ọlọ́run fún mi ní orí ọ̀fẹ́ gan. I don't really think I am thinking deep kí n tó lè rí gbogbo àwọn information tèmi rí. Mo kàn rí pé ohun tá a bí mọ́ mi ni. I got information easily. Tí condition bá dé, bóyá wá rí pé èèyàn ní fibroid nínú, wọ́n dé pé fibroid yìí máa pa. The next thing, it is a condition. Ó ní láti lọ ṣe operation ni. Why your pastor did not tell you that operation it is evil, it is devil? Tó jẹ́ wípé a fi ìgbà tí ọba ti rí pé o kó ewé àtegbò dání báyìí, tó jẹ́ pé Ọlọ́run ló dẹ̀ ní wọn ní èṣù ni. Kí lè èṣù dá? Ask your mother, ask your father, ask your grandmother, grandfather pé dádì ẹ jọ̀ọ́ kí ni èṣù tí ẹ dá nínú ayé? Wọ́n dey tell you he doesn't create anything. The only thing he created is cry. Gbogbo ohun tó ń rí táwọn àwọn leader wa làwọn ń ṣe, èṣù ló ń ṣe, Ọlọ́run ò ń ṣe. Many countries they live peacefully. Sweden they live peacefully. Finland mi ò tí ì gbọ́ pé bóyá ìjà wà ní Finland rí. Yes, I am telling you. Iceland, ìwọ ò dọ́rú àwọn ìlú yẹn rí. Iceland mi ò gbọ́ bóyá ìjà ṣẹlẹ̀ ní area ìlú yẹn rí. Mi ò tí to look at the world, they are peaceful. They are so peaceful. Yes. Lọ check àwọn ìlú yẹn dáadáa. They are so peaceful. Àwọn ìlú tọ́lọ́run ń gbé nìyẹn. Ó tì mí dé stage kan níjọ́ Tuesday, mo ń sọ wípé do we have an educated people in this country sha? Because if there is an educated people in Nigeria, I know they will have fight for our right. Ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n lérò tó ní àwọn educate, olè ní gbogbo wọn. Yes, it is not as if there is no educated people. We have educated. Where is Soyinka? Is he not educated? Tó dẹ̀ ń jẹ́ kí wọ́n máa rúùlù ìlú tó ń wà. Soyinka is a noble person. He is a noble person in Nigeria and in abroad. Tó wá ń jẹ́ kí àwọn èèyàn kan máa rúùlù Nigeria báyìí lójú òun. Do you think
ẹni tó lòun gbé now university sílẹ̀ now, do you think he's not educated? Ọbásanjọ́ is an educated, but olè ní gbogbo wọn, they are thieves. We have educated people in Nigeria, but wọn ò lè fi education wọn ṣe anything, because they are all thieves. Many educated people in Nigeria, we have them, that they can control the affairs of this country and things will go well. Gbogbo àwọn ìlú tí mo sọ yẹn náà síwájú, education ló gbé ìlú yẹn dúró. Where there is an education and where their education is flexible, you will discover that there is Holy Spirit there. Holy Spirit will monitor it. They will do it right. But here olè ló ń kà, èèyàn kan tiẹ̀ tó advice bàbá tó ń tọ̀lé yẹn wípé ó jẹ́ kí ó lọ sí school of politics. Sorry. Many people like that kò lè pé Nàìjíríà ti bàjẹ́. The only thing is that kí a pín, tẹ́ a bá dẹ̀ ti pín, mo fẹ́ yẹ kó yí ẹ pé sẹ́ ìyà ò lè jẹ àwa. We are spiritual. I'm a spiritualist. Ebi ò lè pa wá. Ọ̀rọ̀ bá kàn kì, tó bá kan ilẹ̀, ó níbi tá a máa gbé sí. Ẹ ṣé gan ni ẹ̀yin màmá wa fún ara tẹ́ fi balẹ̀ fún wa ní alẹ́ yìí. Ohun tó Olúwa rán wa lèmi wá sọ, mi ò wá sọ ti ara tèmi. Tí n bá sọ tara mi ni màá ti tẹ́ látọjọ́ yìí. Ṣùgbọ́n mo rí pé ohun tó Olúwa rán wa nínú ẹ̀mí Olúwa, òun náà ni a wá ń sọ. Share fídíò yìí tó bá yẹ pé ó mú ọgbọ́n dání fún àwọn tó jẹ́ kó gbọ́, fún àwọn tó jẹ́ kí wọ́n tún kẹ́kọ̀ọ́ nínú ẹ̀. Bóyá yìí àtún lè save wa. Just share it to somebody. Wà pé mi ò ń sọ pé kéèyàn share. Kàn sí mi ò ní kankan. Àbórí tí bá fẹ́ polówó, onígbà tí mo máa ń polówó. Tí bá fẹ́ sọ̀rọ̀ tọ́lọ́run ní kí wọ́n sọ, máa wá sọ ohun tó lóun wá ń sọ. Nítorí pé mi ò ń ṣe ọ̀lẹ. Wòlíì ni mí, ṣùgbọ́n mò ń ṣiṣẹ́ ọwọ́ mi, iṣẹ́ ọwọ́ tèmi, ó dẹ̀ tó mi jẹ. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni Babaconfirm JP. Kí n tó parí ọ̀rọ̀ yìí, mo fẹ́ fi dá yín lójú, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá, gbogbo ẹ̀yin olólùfẹ́ Babaconfirm pátá, mo fẹ́ fi dá yín lójú dáadáa wípé látijọ́ Friday tó ń bọ̀ yìí, ẹ̀fọn nìyẹn o, ẹ̀fọn nìyẹn. Bí èsì ṣe ń gbá níbi tí mo wà, èsì ń gbá. Wà pé kò sí ooru lójú mi, èsì ń gbá. I am okay. Ẹ̀fọn, o tún fleet gan, ẹ̀fọn á wọlé. Ìgbà tí wọn ò treat ìlú dáadáa, àwa sì jẹ adùn ìlú yìí díẹ̀ nígbà kan tó jẹ́ wípé ọmọ máa fleet, ó ń gbé ẹ́ńjìnì tó ń fleet gbogbo títì kiri. Ẹ̀yin ìyá wa tẹ́ ẹ ti dàgbà, ẹ mọ ohun tí mò ń sọ yìí. Ẹ̀yin bàbá wa tẹ́ ẹ gbọ́njú mọ ohun tí mò ń sọ yìí, ẹ mọ ohun tí mò ń sọ. Wọ́n ń fleet ìlú yìí ní gbogbo ìgbà. Everyday a máa sick, a máa da omi tí kò, tó bá tiẹ̀ sọ fẹ́ lómi pé ó sick gan, wọ́n fún ẹ lómi, a máa ní for what? A máa gbomi Nàìjíríà, wọ́n yẹn kí n tàn ẹ́. A máa gbomi o, a máa gba abẹ́rẹ́ nítorí pé kí ni? Ẹ̀fọn ti pọ̀ jù. Ẹ̀fọn míì, ibà pààyàn ju ìbọn lọ o. Typhoid tó yẹ rí yẹn, ó pa àwọn èèyàn ju ìbọn lọ. It's a silent killer. Ṣe ṣe gan ni, just share it. Give it to somebody. Let them listen to what I have just said. Once again, my name is Babaconfirm. Ṣùgbọ́n mo fẹ́ fi dá yín lójú wípé láti Friday tó ń bọ̀ yìí, mo máa ran gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́wọ́. Mi ò fẹ́ sọ síta. Fẹ́ràn àwọn olólùfẹ́ wa lọ́wọ́ tí wọ́n ń wò wá ní gbogbo àgbáyé. Nípa wípé ká fi oògùn ìṣọ́ra sílẹ̀. Àwọn oògùn ìṣọ́ra, a máa explain ẹ̀ bí a ṣe máa lọ máa ṣe. Ó dẹ̀ wùn mí kí n fi mẹ́wàá tó dá mi lójú tó àdá sílẹ̀. So in most of màmá jáde bẹ́ẹ̀. Màá wá máa sọ. Ṣé ń get mi? I explain fún gbogbo yín pátá kẹ́ lọ ṣe oògùn ìṣọ́ra. Bẹ́ẹ̀ ni, tó pé
We don't know what can happen. Thank you very much. Báwa láòjà, àìmọye prophecy tí mo ti sọ. Tẹ́tẹ́yìn bá lẹ́ ọjà, ẹ̀yin ò lọ́wọ́ prophecy mi ni. Táwọn èèyàn yìí bá padà dìde táwọn fẹ́ jà àwọn apààyàn rùn, òun ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Tó prophecy ti ṣẹ. Èyí tí mo dẹ̀ ti sọ náà tí kò tí ì ṣẹ is just a matter of time. God bless you. Have a wonderful day. I love you all. Babaconfirm, JP.